kò ń ṣagbára mi kò ń ṣe pá mi kò ń ṣe páwẹ̀ mo mọ̀ gbà bádùá kan ni mo mọ̀ gbà o mo dúpẹ́ fún àánú ẹ̀ tó fi dá mi sí tó fi dá ọmọ sí tó fi dá ọkọ sí mo dúpẹ́ fún àánú ẹ̀ tó fi dá ìdílé mi sí tó fi dá ìjọ yìí sí mo dúpẹ́ fún àánú ẹ̀ tó fi dá bí àtàrà mi sí Ọlọ́run gbogbo àgbáyé ò ṣe o adúpẹ́ tó dúpẹ́ mú arìnrìn yìí lórí àjọ ọdún yìí adúpẹ́ fún ààbò rẹ tó dájú lórí ayé wa adúpẹ́ fún àánú ẹ̀ tó fi ń kó wáyé ní ewu gbogbo Jésù ò ṣe o Jésù ò ṣe o Jésù ò ṣe o Ọlọ́run alábùlà ní Gósẹ́nì wa ò ṣe o Ọlọ́run tó dára sí wa tó fàánú rẹ yọ wá tó fàánú rẹ kó wáyé ní ewu gbogbo Jésù ò ṣe ewu rí ewu ẹ̀rí òun fàánú rẹ kó wá yọ òun fi àánú rẹ pa wá mọ́ òun jí ààbò fún wa òun jẹ́ ìyè fún wa òun jí agbára fún wa òun jí okun fún wa òun jí àtìlẹ́yìn fún wa Jésù ò ṣe o Ọlọ́run alátìlẹ́yìn wa ò ṣe o bàbá ìwọ ni o Jésù ìwọ ni o ìwọ nínú ìdílé wa o ìwọ nínú ìjọ yìí o ọba tí ò jẹ́ alákọsílẹ̀ burúkú nínú ìjọ yìí Ọlọ́run tí lè kí bí ó wọlé tọ̀ wá wá Jésù ò ṣe o ọba tí ò jẹ́ aṣáìsàn ọba tí ò jẹ́ káìsàn ó ṣe wá oríṣiríṣi orúkọ àìsàn ló ń dárúkọ ṣùgbọ́n lè wòjò tó ti pé wọlé tọ̀ wá níbẹ̀ Ọlọ́run fàánú rẹ̀ kó wáyé fàánú rẹ̀ pa wá mọ́ ọba tí ò jẹ́ abẹ́rù àrùkọ́ ogun ẹlọ́mọ́wọ́ owó oníwó owó ẹ̀jẹ̀ ọba tí ò jẹ́ òjòjò jẹ́ ìpín wa Jésù ò ṣe o mi ò la fẹ́ sọ ní orí rẹ̀ mi ò la fẹ́ ròyìn Jésù ò ṣe o Jésù ò ṣe o Jésù ò ṣe o Jésù ò ṣe o nígbà tí òtá débi irú omi ìwọ ló ń gbé ọ̀kan pọ̀ pàgbọ́n rẹ sókè sí wọn òun mú ajagun òun mú aṣẹ́gun òun mú akó ìkógun inú ìrìn àjò ọdún yìí ò jáde ní akóredò Jésù ò ṣe o ò jáde ní àwọ̀tì ò jẹ́ kí mọ̀ òfò ojú ò jẹ́ kí mọ̀ ọ̀tá ojú aláìbí òjò ṣe ìran bí òjò ṣe lórí ayé wa Jésù ò ṣe o Jésù ò ṣe o Jésù ò ṣe o ọ̀pọ̀lọpọ̀ ìrìn àjò láàrin òjò ń jáde òjò ká jẹ̀bi ìrìn àjò òjì akábàámọ̀ Jésù ò ṣe Jésù ò ṣe Jésù ò ṣe o lórí ọmọ mo dúpẹ́ lórí ọkọ mi mo dúpẹ́ lórí èbúté fúnra mi mo dúpẹ́ lórí ẹbí mi lórí ará mi mo dúpẹ́ lórí gbogbo ọmọ ìjọ tó sì máa ń sáńsáńsá ìlú tó sáfọ́n tó jìn orí wa mo dúpẹ́ Ọlọ́run àwa ṣe Ọlọ́run tó fàánú ẹ̀ darapọ̀ mọ́ wa Olúwa ò ṣe ogun Nàìjíríà òjò borí wa bó ṣe lé tó lórí ìdíwọ̀ òjò kó lè mọ́ wa òun fi àánú rẹ̀ pèsè fún wa òun fi àánú rẹ̀ tọ́jú wa òun fi àánú rẹ̀ bójútó ayé wa Ọlọ́run gbogbo àgbáyé ò ṣe kò ń ṣe kú nípa iṣẹ́ tá ń ṣe adúpẹ́ torí pé àánú rẹ ni adúpẹ́ torí pé orí ọ̀fẹ́ rẹ ni adúpẹ́ torí pé àtìlẹ́yìn rẹ ni Jésù ò ṣe ìwọ ló fún àánú darapọ̀ mọ́ wa ìwọ ló ń jẹ́ kó tó fún wa ìwọ ló ń fún àánú rẹ bá wa ṣe Jésù ò ṣe gbogbo ìwé ìjọ yìí adúpẹ́ fún ààbò ẹ lórí ayé wọn wọ́n lọ sílé ìwé láyọ̀ wọ́n bọ̀ láyọ̀ ó dá sọkún lórí kọ̀ọ̀kan láàrin wọn agbẹ́ga fún ààbò rẹ lórí ìjọ yìí lórí gbogbo ìwé lórí gbogbo ọ̀dọ́ lórí gbogbo àgbàlagbà lọ́kùnrin lóbìnrin Ọlọ́run ò ṣe o Jésù ò ṣe o Jésù ò ṣe o Jésù ò ṣe o ibi táwọn kan tó wú ti wú wọn àwọn arìnbẹ̀ ò jẹ́ kó wọ́n wu ayé wa Jésù ò ṣe torí pé ìwọ ni fún àánú rẹ tó ń fọ̀ lórí ayé wa fún orí ọ̀fẹ́ rẹ tó ń fọ̀ lórí ayé wa fún àánú rẹ tó ń fọ̀ lórí ìdílé wa fún orí ọ̀fẹ́ rẹ tó ń fọ̀ lórí ìdílé wa fún àánú rẹ tó ń fọ̀ nínú ìjọ yìí fún orí ọ̀fẹ́ rẹ tó ń fọ̀ nínú ìjọ yìí adúpẹ́ torí pé òjò káṣírí wọ́n tún fọ́ra yé Ọlọ́run adúpẹ́ torí pé òjò àṣẹ̀ṣẹ̀ mọ́rin àjọ ọdún yìí Jésù ò ṣe o adúpẹ́ torí pé òfin àánú rẹ bò wá láṣìírí Jésù ò ṣe Jésù ò ṣe mélòó la fẹ́ lóyìn mélòó la fẹ́ sọ mélòó la fẹ́ wí nínú oore rẹ Ọlọ́run wa látìlẹ́yìn wa ò ṣe o igi lẹ́gbẹ̀ẹ́ àgbà wa ò ṣe o àbùsárí wa dúpẹ́ o àbùmọ́ tí wa ò ṣe o òun gbogbo náà gbogbo fún wa Jésù ò ṣe o Ọlọ́run tó tó sìn Ọlọ́run tó tó gbẹ́kẹ̀lé Ọlọ́run tó tó sinmi lé Ọlọ́run tó tó dúró mọ́ òun gbogbo náà gbogbo fún wa ò ṣe o
bàbá ìwọ ni o, Jésù ìwọ ni o, alátìlẹ́yìn wa ìwọ ni o, Jésù o ṣé o, Jésù o ṣé o, Jésù o ṣé o. Àwa náà lọ́jọ́ àkọ́kọ́ nínú ọdún yìí, àwa náà tó lọ́jọ́ tó tọ́dún tó parí. Jésù o ṣé, òjò kó ní wọ́n ti gbàbọ̀rẹ́ bí, òjò kí sẹ̀dá wọ́n ti gbàbọ̀rẹ́ bí. Jésù o ṣé, Jésù o ṣé, Jésù o ṣé. Àdúgbò torí pé òjò kíkorò wọnú ìjọ yìí wá, torí pé sì jẹ́ kíkorò wọnú ìjọ yìí wá. Ọlọ́run tí òjò á dá àmúlò ìjọ yìí, ọba tí òjò á fòrò, torí pé sì jẹ́ á dá àmú, torí pé òní jẹ́ á fòrò. Ọlọ́run wa gbé ọ̀gá lọ́pọ̀lọpọ̀, Olúwa fi ìyìn forúkọ rẹ̀, Olúwa ṣí ọlọ́ba o, Jésù Olúwa gba ọpẹ́ wa o, Olúwa gba ẹ̀yìn wa o, ògo ni fún orúkọ Olúwa, Jésù Olúwa wa. Bàbá ìwọ ni agbára mi kọ́ o, Jésù ìwọ ni agbára mi kọ́. Bàbá ìwọ ni agbára mi kọ́ o, Jésù ìwọ ni agbára mi kọ́. Ajá mi lélẹ̀ ẹ̀kọ́ ó pẹ̀lú wáyé, àgùntàn mi lélẹ̀ kòkò ẹ̀rọ bẹ̀rẹ̀ rẹ̀. Bàbá ìwọ ni agbára mi kọ́. Agbára mi kọ́ o, Jésù ìwọ ni agbára mi kọ́. Ajá mi lélẹ̀ ẹ̀kọ́ ó pẹ̀lú wáyé, àgùntàn mi lélẹ̀ kòkò ẹ̀rọ bẹ̀rẹ̀ jẹ́. Bàbá ìwọ ni agbára mi kọ́. Bàbá ìwọ ni agbára mi kọ́ o, Jésù ìwọ ni agbára mi kọ́. Bàbá ìwọ ni agbára mi kọ́ o, Jésù ìwọ ni agbára mi kọ́. Ajá mi lélẹ̀ ẹ̀kọ́ ó bẹ̀rẹ̀ wáyé, àgùntàn mi lélẹ̀ kòkò ẹ̀rọ bẹ̀rẹ̀ jẹ́. Bàbá ìwọ ni agbára mi kọ́. Àtìlẹ́yìn kojú máa ti ní o máa ṣe é. Àtìlẹ́yìn kojú máa ti ní o máa ṣe é. Àtìlẹ́yìn kojú máa ti ní o máa ṣe é. Àtìlẹ́yìn kojú máa ti ní o máa ṣe é. Àtìlẹ́yìn Ọlọ́run òtítọ́. Àtìlẹ́yìn Ọlọ́run àánú. Àtìlẹ́yìn kojú máa ti ní o máa ṣe é. Àtìlẹ́yìn kojú máa ti ní o máa ṣe é. Àtìlẹ́yìn kí yá máa jẹ ní o máa ṣe é. Àtìlẹ́yìn kọ́ yá máa yọ ní o máa ṣe é. Àtìlẹ́yìn kọ́ tá máa yọ ní o máa ṣe é. Àtìlẹ́yìn kọ́ tá máa yọ ní o máa ṣe é. Àtìlẹ́yìn kí ikú máa pa ní o máa ṣe é. Àtìlẹ́yìn kí ikú máa pa ní o máa ṣe é. Àtìlẹ́yìn kí yá máa jẹ ní o máa ṣe é. Àtìlẹ́yìn kí yá máa jẹ ní o máa ṣe é. Àtìlẹ́yìn Ọlọ́run àánú. Àtìlẹ́yìn Ọlọ́run òtítọ́. Àtìlẹ́yìn kojú máa ti ní o máa ṣe é. Àtìlẹ́yìn kojú máa ti ní ẹ máa ṣe é. Àtìlẹ́yìn kojú máa ti ní o máa ṣe é. Àtìlẹ́yìn kojú máa ti ní ẹ máa ṣe é. Àwọn ogun ọ̀rọ̀ ọ̀gá lè rí ẹ̀sìn bàbá. 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 Jẹ̀rẹ̀ Olúwa, Ògèdèkè ọba ló jẹ̀rẹ̀ Olúwa. Ọkàn mi yóò bá Olúwa.
pé ta ni mú wá rèé níwọ̀n bá tá a mú wá Olúwa gba ọpẹ́ wa Olúwa gba ẹ̀yìn wa ògo ni fún orúkọ Olúwa Jésù Olúwa wa àmín àwa lọ sọ fọlọ́mọ ẹlẹ́ṣẹ̀ ni mo ti dé àtẹ̀mí àtẹ̀rù ẹ̀ṣẹ̀ mi Olúwa fàánú dáríjì mi níwọ̀n bá tó kú torí mo fi lè kọjá lọ Olúwa fàánú rẹ̀ sọ mí di mímọ́ Olúwa fi àánú rẹ̀ gbà mí mo dé àtẹ̀mí àtẹ̀rù ẹ̀ṣẹ̀ mi Olúwa fàánú rẹ̀ gbà mí fi àánú rẹ̀ dá mi láre àdúrà. Olúwa mo ti dé àtẹ̀mí àtẹ̀rù ẹ̀ṣẹ̀ mi gbogbo ibi tí mo ti wà tuntun tí mo ti wà tí ò yẹ gbogbo tí mo ti sa ìgbọràn sí ọ̀rọ̀ rẹ̀ gbogbo tí mo ti rìn mọ́gbọ́n ara mi tí mo ti fi kọlu ìwọ Ọlọ́run mi tí mo ti fi fún mójú ògo rẹ bínú Olúwa fàánú rẹ dáríjì mi Olúwa fi àánú rẹ sọ mí di mímọ́ nínú ìgbà tó kù tọ́lú fèrè kọjá lọ Olúwa fàánú rẹ gbà mí mo sátọ̀ wá Jésù Olúwa fàánú rẹ gbà mí Olúwa fàánú rẹ dáríjì mi ẹ̀jẹ̀ Jésù yà sọ mí di mímọ́ ẹ̀jẹ̀ Jésù yà mí sí mímọ́ ẹ̀jẹ̀ Jésù yà mí sí mọ́ kí n lè bá a lọ pé nígbàrá rẹ ẹ̀jẹ̀ Jésù yà mí sí mọ́ èmi ní ìpẹ́lẹ́ ṣẹ̀ mi ní Olúwa fàánú dáríjì mi àánú rẹ tó ń ṣògo lórí ìdájọ́ yà fi bá ayé mi lò lóbìnrin ó yà fi bá ayé mi lò lálẹ́ yìí Olúwa fàánú gbà mí àánú ìwọ Ọlọ́run tó ń ṣògo lórí ìdájọ́ yẹn ó yà fi gbà mí mo dé síwájú wọ Ọlọ́run àánú yà fàánú rẹ gbà mí fàánú rẹ dáríjì mi Ọlọ́run bá mi ṣe bẹ́ẹ̀ Jésù Olúwa wa àmín lórúkọ Jésù àwọn lọ sọ fọ́lọ́run Olúwa mi rè níwájú rẹ Olúwa jẹ́ ìrá àmì gbà ní ayé òní crossover night òní Olúwa jẹ́ ìrá àmì gbà lórí àdúrà tá ti bẹ̀rẹ̀ láti òwúrọ̀ yẹn Olúwa jẹ́ ìrá àmì gbà Olúwa jẹ́ kádùn gbà fún mi àdúrà. Mo ti gbé síwájú rẹ Olúwa ìwọ ni mo fẹ́ Olúwa jẹ́ ìrí ọ Ọlọ́run jẹ́ ìrá àánú rẹ gbà. Ọlọ́run lè àánú fàánú rẹ bẹ́ẹ̀ mi náà pàdé fi àánú rẹ wá mi rí kó fọ̀rọ̀ mi ṣe yánu ìwọ ni mo sátọ̀ wọn náà rí àánú ọdún ajé rí ọ. Olúwa má jẹ́ ká dúró ṣe tèmi tì wọ́n jẹ́ ń wá síwájú wọn náà rẹ̀ lásán Olúwa jẹ́ ń rí ọ. Ọlọ́run bá mi ṣe bẹ́ẹ̀ bó ní fún orúkọ Olúwa Jésù Olúwa wa àmín lórúkọ Jésù Kristi láwọn sọ fọlọ administration ti alẹ́ òní mọ́júmọ́ ọ̀la Olúwa tó já sí ìyanu fún mi bí ikọ̀ àtijọ́ sọ multiple pit láti wá bá iṣẹ́ ìránṣẹ́ ní alẹ́ òní mọ́júmọ́ ọ̀la Ọlọ́run ẹ̀mí mọ́jẹ́ rí tèmi ṣe inú iṣẹ́ ìránṣẹ́ ta alẹ́ òní Olúwa jẹ́ rí tèmi ṣe Olúwa mọ́jẹ́ lórí àṣẹ ti Olúwa fàánú rẹ wá mi rí kó fọ̀rọ̀ mi ṣe yánu àdúrà. Inú sẹ́yìn sẹ́ta lé òní Olúwa jẹ́ orí tèmi ṣe nínú sẹ́yìn sẹ́ta lé òní Olúwa jẹ́ orí tèmi ṣe ní crossover night Olúwa jẹ́ orí tèmi ṣe mo tẹ̀síwájú rẹ̀ Olúwa jẹ́ orí tèmi ṣe Olúwa má jẹ́ lórí àṣetì ilé tèmọ́jọ di àpínlẹ̀ Olúwa jẹ́ mi ní orí tèmi ṣe nínú sẹ́yìn sẹ́ta lé òní Olúwa jẹ́ orí tèmi ṣe. Olúwa má jẹ́ kí tèmi sọ̀rọ̀ sí níwájú rẹ̀ Ọlọ́run jẹ́ n rí ọ Jésù Olúwa jẹ́ n rí ọ Olúwa jẹ́ n rí ọ
àmì iṣẹ́ ìránṣẹ́ ta lé òní olúwa jẹ́ orí tèmi ṣe olúwa jẹ́ orí tèmi ṣe olúwa jẹ́ orí tèmi ṣe bí ikọ̀ àtijọ́ tí mo ṣe ń ta lé òní olúwa jẹ́ orí tèmi ṣe ọlọ́run jẹ́ orí tèmi ṣe mọ́jẹ́ lórí àṣẹ ti ọlọ́run mi ọlọ́run mọ́jẹ́ wọn lásán mọ́jẹ́ ọlọ́wọ́ òfò olúwa wò mí ṣe láàánú àtẹ̀mí àtọ́kọ̀ àtàwọn ọmọ sọ́wádìí ẹ̀rí orí òkè yìí. sọ́wádìí ẹ̀rí òkè yìí ọlọ́ba ṣe bẹ́ẹ̀ ogun omi forúkọ lùwà. àmì méje ní orúkọ Jésù ní agbàdúrà àmín 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 lórúkọ Jésù orúkọ Jésù orúkọ Jésù orúkọ Jésù. ọlọ́run àgbẹ̀ ọ̀gá tó ní pé ó dára sí wa fáànù ẹ tó fi dá wa sí tó mú wa lọ ìgbólógbò ọdún tó ń kọjá lọ tó mú wa làájá adúpẹ́ fún ààbò rẹ fún ìpamọ́ rẹ fún àtìlẹ́yìn rẹ adúpẹ́ fún ìwà láyé nínú ayé wa nínú ìdílé wa nínú ìjọ yìí adúpẹ́ tó ní pé ó dára sí wa ní gbogbo ọ̀nà adúpẹ́ tó ní pé òjá jẹ̀bi òjá kábàámọ̀ ní àjọ ọdún yìí adúpẹ́ tó ní pé ó fi àánú rẹ mú wa làájá ayọ̀ ológun àfi ìforúkọ rẹ Jésù Olúwa gba ọpẹ́ wa adúpẹ́ fún oore gbogbo tó ṣe fún wa ní ọdún yìí adúpẹ́ tó ní pé ó jẹ́rìí wà láyé nínú ayé wa ayọ̀ ológun Jésù Olúwa gba ọpẹ́ wa Olúwa gba ẹ̀yìn wa adúpẹ́ fún àwọn àṣeyọrí ètò fún wa ṣe adúpẹ́ torí pé ìjà sàṣẹtì Olúwa gba ọpẹ́ wa Olúwa gba ẹ̀yìn wa adúpẹ́ fún àwọn ogun tẹ́ mú wa borí òun ajagun mú wa ṣẹ́gun mú wa kó ìkógun adúpẹ́ fún àtìtẹ̀yìn tá a rí gbà ayọ̀ ológo Jésù Olúwa gba ọpẹ́ wa Olúwa gba ẹ̀yìn wa adúpẹ́ torí pé òjò gbogbo ayé borí wa adúpẹ́ torí pé òjò gbogbo èso borí wa ogun ńlá rẹ òjò borí ìjọ yìí adúpẹ́ torí pé ó dára sí gbogbo ọmọ ìjọ yìí ní gbogbo ọ̀nà Olúwa gba ọpẹ́ wa Olúwa gba ẹ̀yìn wa gbogbo ẹ̀ṣẹ̀ pátá Olúwa dáríjì wa abẹ̀rẹ̀ fún àánú rẹ Jésù Olúwa ṣàánú fún wa Ọlọ́run àánú bá sí tẹ̀síwájú inú ṣe alẹ́ òní tó ṣe ìṣòro ọdún táfi wọnú on the 1 January ọdún tó ń bọ̀ Ọlọ́run àánú Olúwa jẹ́ àrí tiwa ṣe lórúkọ Jésù Olúwa jẹ́ àrí tiwa ṣe ní crossover life lórúkọ Jésù Kristi Olúwa fàánú rẹ bá wa pàdé òtítọ́ wa oníká bẹ̀rẹ̀ àwọ̀ látòwúrọ̀ gẹ́gẹ́ bí ìtọ́ni àti gẹ́gẹ́ bí ìtọ́ni rẹ Ọlọ́run àánú jẹ́rẹ́ àánú gbà lórí àdúrà tá a ti ń gbà láti òwúrọ̀ Olúwa jẹ́rẹ́ àánú gbà nínú ìṣòro alẹ́ Olúwa jẹ́rẹ́ àánú gbà nígbà tí kọ̀tíjú wọn náà rẹ bá ti ṣe ìránṣẹ́ tó rú òní Olúwa jẹ́rẹ́ ti wá ṣe látàlẹ́ òní mọ́júmọ́ ìdíwọ́ ọ̀la Olúwa jẹ́rẹ́ ti wá ṣe lórúkọ Jésù Olúwa jẹ́rẹ́ ti wá ṣe Ọlọ́run àánú fàánú rẹ bá wa lò fi àánú rẹ bá wa ṣe lórí ayé wa Olúwa jẹ́ káàánú rẹ fọ́n àánú wọn lọ́n tó ń ṣògbón nídàájọ́ Olúwa jẹ́ fọ́n lórí ayé wa Olúwa fi dá ayé wa láre Ọlọ́run bá wa ṣe bẹ́ẹ̀ ògo ni fún orúkọ Olúwa 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 Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù praise the Lord. Jẹ́ ká yẹlé wa lógo choir. Up to you. Thank you for everything you have done in our lives since January. Thank you for your protection. Thank you for your kindness. Thank you for your provisions. Thank you for healing. Thank you for everything you have done in our lives. Thank you for making us to be among the living soul today. Thank you for making us to see the end of the year 2021. Father, receive all our thanks in the name of Jesus. Father, we are here for you today to say thank you for everything you have done. If the numbers of our tongues is like the numbers of the hair on our heads, it is not enough to appreciate you. But the little appreciation, the little thanks we have brought unto you, let it be acceptable in the name of Jesus. Father, we thank you for what you will do in our midst today, because we will make the year ahead to be glorious, because you will make the year ahead to be fruitful, because you will make the year ahead to be favorable unto us. Father, receive all our thanks in the name of Jesus. Amen. Anything whatsoever that will not allow your move in our midst, Father, forgive us today in the name of Jesus. Amen.
as we are going into prayer, as we are going into your words, Father, speak to us. Amen. Give us the power to prevail in our prayers. Amen. And at the end of our crossover service today, give us reasons to celebrate your holy name. Amen. Thank you, Father. Thank you, Lord. We worship you, Lord. In Jesus' name we have prayed. Amen. Hallelujah. 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 If you are happy to be here and if you are happy to see the end of the year 2021, shout 3 powerful hallelujah. If you believe that the year that is ahead will be full of testimonies, if you believe that it will be full of miracles, shout 7 powerful hallelujah. 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 Amen. Let's go back to our prayer. You know, we have collectively seek the face of God as far as this year is concerned and next year. Now we want to pray that prayer together. And as we are praying it, manifestations will follow in the name of Jesus. I will break it into 2. Though it was written together, I believe that some people will break it into 2. The first part, ni wípé Olúwa agbára àti àṣẹ tí ó tilẹ̀kùn ọdún 2021 jẹ́ kó tilẹ̀kùn mọ́ ìbànújẹ́ mi. Kí má ṣe gbúrò ìbànújẹ́ mọ́. Ọdún ìga. Hallelujah. But àánú Ọlọ́run tó fún wa. Before you leave this place, agbára Ọlọ́run tó fi ní mọ ọ̀dá mọ́ lórúkọ Jésù yóò wá sínú ayé rẹ. Àánú Ọlọ́run tó fi ní mọ ọ̀dá mọ́ lórúkọ Jésù Kristi yóò wá sínú ayé rẹ. Nigeria ọ̀dà, but let me tell you this today, kì í ṣe gbogbo èèyàn ní jìyà ń bẹ. Don't make mistake. Ẹ má ṣe àṣìṣe. The great mistake you can make is to believe that everybody, all Nigerians are suffering. Àṣìṣe tí o lè ṣe ní pé kó o rò pé gbogbo ètò èèyàn tó wà lórílẹ̀-èdè Nàìjíríà ló ń jìyà. If you make that mistake, Tí o bá ṣe àṣìṣe yẹn, one will be suffering in the midst of plenty. èèyàn ó máa jìyà níbi tí ọ̀pọ̀ wà. If you can pray, Tí o bá lè gbàdúrà, Nigeria policy cannot stop whatsoever God wants to do for you. ètò orílẹ̀-èdè Nàìjíríà kò lè dáhùn tọ́lọ́run fẹ́ ṣe fún ọ dúró. And if God is in action in your life, Àti pé tọ́lọ́run bá wà lójú nínú ayé rẹ. Nigerian policy will surrender. Gbogbo àwọn ètò Nàìjíríà yóò sọ agbára rẹ̀. So I'm praying for you Mò ń gbàdúrà fún ọ. in the mighty name of Jesus Ní Christ. orúkọ Jésù Kristi, The grace of God oore ọ̀fẹ́ Kristi, that can never be defeated by Nigerian policy. tí kò sí ètò Nàìjíríà kankan ò lè nà. God will release the grace upon you in the name of Yóò fún ọ ní oore ọ̀fẹ́ ní orúkọ Jésù. As you are entering into that new year, Bí a ṣe ń wọ ọdún tuntun yẹn lọ. as I'm entering into that new Bí year, èmi náà ṣe ń wọ ọdún tuntun yẹn grace lọ. for unlimited blessing, Ìbùkún tí àgbọ̀n gbẹ. favor for unlimited prosperity Ojúrere fún àṣeyọrí àti will come upon each of us in the name Wàá of sọ ọmọ Jesus. ìkọ̀kọ̀ wa ní orúkọ Jésù. I want you to use your mouth to make that declaration Mo fẹ́ kí o fẹ́ ìlú rẹ̀ sọ ohun tí mò ń sọ yìí. that in the year 2022, Ó ní ọdún 2022. I will enjoy God's presence. Màá gbádùn wíwà láàyè I Ọlọ́run. will enjoy God's blessings. Màá gbádùn ìbùkún Ọlọ́run. I will enjoy God's favor Màá sì gbádùn ojúrere to Ọlọ́run the brim ní ẹ̀kúnrẹ́rẹ́. in the name
name of Jesus. Use your mouth to declare what you want. Lo ẹnu rẹ láti sọ ohun tí o fẹ́. You have been given the mouth so that you will live a victorious life. A ti fún ọ ní ẹnu rẹ kí o lè jẹ gbé ayé If òṣèlú. you see somebody that things is working for, Tó bá rí ẹni tí nǹkan ṣiṣẹ́ fún. the secret is that the person is using his mouth to commune with God for his or her effort to open. Àṣírí tó wà níbẹ̀ ni pé ẹni yẹn ń lo ẹnu rẹ̀ fún ọ̀run rẹ̀ láti ṣí. If you have mouth and you cannot use it, Tó bá ní ẹnu tí ò bá lò ó. so it means you are the architect of your own misfortune. Ó túmọ̀ sí pé ìwọ náà ni ò kọ́ ilé àìláṣeyọrí rẹ. Now I want you to stand to your feet Mo fẹ́ kí òdìdé lórí ẹsẹ̀ rẹ báyìí. and tell God Kí o sọ fún Ọlọ́run. the power and the authority that is shutting door of 2021. Agbára àti àṣẹ tó ń tilẹ̀kùn ọdún Shut door against every ill lucks, every Ọkọ̀ bitterness tí a ń pè ní ìjákulẹ̀ in my life. nínú ayé mi. Begin to pray in the name of Jesus. Agbára ẹ̀jẹ̀ Jésù ẹ̀mí mímọ́ o. Tilẹ̀kùn mọ́ ìbànújẹ́ mi. Bí ilẹ̀kùn ti ń tì í mọ́ ọdún 2021 yìí, tá ò sì ní rí mọ́. Ọlọ́run tilẹ̀kùn mọ́ ìbànújẹ́ mi gbogbo. Ọlọ́run tilẹ̀kùn mọ́ gbogbo ìbànújẹ́ mi. Gbogbo ohun tí ò jẹ́ ní ẹ̀kúnrẹ́rẹ́ ayọ̀. Ọlọ́run tilẹ̀kùn mọ́. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. Bye bye tó rádaràda. Bye bye tó jákújákú. Bye bye to jákújákú. Bye bye tó rédèrèdè. Bye bye to rédèrèdè. In the name of Jesus. Bye bye to rádaràda. Bye bye to poverty o. Bye bye to poverty o. Bye bye to failure o. Bye bye to failure o. In the name of Jesus. Bye bye to failure o. Bye bye to jákújákú. Bye bye to jákújákú. Bye bye to rédèrèdè. Bye bye to rédèrèdè. In the name of Jesus. Bye bye to rádaràda. Bye bye to gbogbo gbèsè. Bye bye to gbogbo gbèsè. Gbogbo gbèsè. Bye bye. Gbogbo gbèsè. Bye bye to gbogbo gbèsè. Bye bye to gbogbo gbèsè. In the name of Jesus. Bye bye to gbogbo gbèsè. Ṣé náà kì í ṣe gbèsè? Bye to gbogbo gbèsè. Ṣé náà ṣe gbèsè ni àbí ṣe gbèsè? Ṣé ní ọ̀dà padà? Ọ̀dà padà. Kéèyàn lọ ra láìsí àmì ṣé gbèsè ni àbí ṣe gbèsè? Gbèsè ní gbèsè ní àpò. Aṣọ dídá ń kọ́. Àfẹ́mọ́ àfẹ́. Kéèyàn máa ra abọ́kọ́ máa dáwọ́ abọ́. Àfẹ́ kú. Bàbá ìtú gbogbo gbèsè. Bye bye to gbogbo gbèsè. Olùkọ́ ní ọ̀bá gbogbo. Àlọ́lọ́gbọ́ olúwa fẹ́. Máa lọ́lọ́, máa wọ ìlú. Bàbá ìtú gbogbo gbèsè. Bye bye to gbogbo gbèsè. In the name of Jesus. Bye bye to gbogbo gbèsè. Bye bye to gbogbo gbèsè. Bàbá ìtú rádaràdà. Bye bye to rádaràda. Gbogbo ọdún ìdádúró. Bàbá ìtú gbogbo rà. Bye bye to rádaràda. In the name of Jesus. Bye bye to rádaràda. Àmín. Sọ wípé gbèsè mi ò fi ọmọ. Debt, I don't want you again. Àwọn modernize gbèsè kan tún wà. Àwọn gbèsè ta yóò Dídá ok dídá ló kọ rẹ̀. pay instrumentally. Bàtà dídá wà. Shoes, they pay instrumentally. Hallelujah. Hallelujah. Gbọ́ eléyìí gbogbo ìwọ tó o bá gbà
gbàgbọ́ lábíọ̀n tó ń jáde yìí gbogbo ọmọ dídá ó dópin láyé rẹ̀. Every instrumental payment to stop in your life. The power that will open your inner agbára eyes ìsíníyèsí ọ̀nà ọ̀la to the way to àti the ọ̀nà one to the ọ̀la worthy. agbára ọlọ́run náà lórúkọ Jésù kó wá sínú ayé. Come to your life in Jesus' name. nínú ọdún tó ń lọ yìí This new year you are entering. ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ tó fi ní jìyà Event that will come up that will not ìṣẹ̀lẹ̀ make tí you ó suffer. ṣẹlẹ̀ tó fi ní rọrùn That will not make you to lórúkọ die. Jésù kí ọlọ́run bá máa yẹ gbà. You are not far in your life. gbogbo tí ò tẹ́mi lọ́rùn ọlọ́run tilẹ̀kùn mọ́. Everything I don't like, bí ọdún ìjẹ́ ń parí lọ tó fẹ́ tilẹ̀kùn I rẹ̀. against it. ọlọ́run ẹ̀mí mímọ́ tilẹ̀kùn mọ́ ìbànújẹ́ mi ayé àdúrà. Jésù olúwa àmì lórúkọ Jésù. wípé gbogbo ẹni tí ń bẹ Nàìjíríà ní jìyà. Don't make a mistake that all is everybody in Nigeria that is wọ́n suffering. máa rò wípé gbogbo ẹni tí ń bẹ Nàìjíríà ní yáwó kó tó ṣe rere. Don't think that everybody in Nigeria that is àwọn struggling táwọn because they sọ̀rọ̀ can't do dáadáa anything kan wá ní Nàìjíríà gan jẹ gbèsè. that Nigerians is also owing. àwọn èèyàn kan wà There are some people. kò sí tó kàn wọ́n kan wípé àyàwó ṣùgbọ́n àwọn kan wà gbogbo omi tí wọ́n bá jẹ́ ti yàwó wọn ó dé. Some people, whenever they know people are borrowing, that is the extent they ẹlòmíì will bá tí go. ó bá yàwó kan kò ní wọ torí ìpọ́njú kò ní wo condition tí a fi fẹ́ yá lówó. Because of poverty, some people may not know the extent to which they want to go to borrow. Ọlọ́run ẹ̀mí mímọ́. God the Holy Spirit. mo fi àánú mi jáwọ́ lórí òkè pé My mouth today or mi ò this fẹ́ month. jìyà ní ọdún tí mo I wò don't want to yìí. suffer in this month in the new gbogbo year. ọjà mo ti ń bẹ lórí ayé mi. All the covenants in my life, gbogbo agbára ti ń pa mi lójú. all the power that is lórúkọ Jésù. in Jesus' ó yẹ name, ẹ̀dùn òkú ẹgbẹ̀dúrà. them to die. Jésù olúwa wa àmín 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 lórúkọ Jésù. Olúwa bójú wọlé. Olúwa bójú wọlé. Àyíjú ọjọ́ padà kójú àánú mi lọ. Àmín àmín gbogbo wa tó ń gbọ́ mi. All of you that are hearing me. Ní ìgbà kan rí. Once, Ní ìgbà kan rí. sometimes ago, Bílíọ̀nù tí wọ́n bá ti mọ́ báyìí. as we are entering to the new year on the 1st, èyí ọkàn jókòó náà ni ó mọ wòye tí ó ṣẹlẹ̀. you will sit down and be looking at what will happen. ngbé yẹn bá wòye dago mẹ́wàá. If you look at what will happen till around 10 ọdún kan wà ń a.m., gbà mo wòye tí nǹkan kan ṣẹlẹ̀. there was a year and Bó ṣe it dá got to aago mẹ́wàá. around 10 a.m. bóyá aago mẹ́wàá sí aago mẹ́wàá àbọ̀. Between 10 and 10:30, mo wá sọ fún ìyàwó mi mo ní I mò ń told bọ̀. my wife, I'm coming. àwa náà ṣàdùnrà wa nú. We'll make ourselves. mo bá lọ àgbọn. I went to mo Agbo. lọ ra sáwá. I went to buy shower. kì í ṣe nǹkan rí ní kéèyàn máa jẹ sáwá lọ́ọ̀dì wa o. It's not good for you to be hitting shower on the 1st. ẹnìkan ti sọ̀rọ̀ bí onídéyàn ti jẹjẹjẹjẹjẹ náà ni ó tó bẹ̀rẹ̀ lọ́ọ̀dì wa. Something you have been hitting since and you continue to. mo ra ẹja nígbà mo ti rẹ ẹja sáwá ti bá ń pọ́n. I bought the shower fish and has been wrapped for me. mo kàn délé ni I got to. ẹnìkan bá ti gbé díẹ̀ wá. Somebody has brought chicken for us. gbọ́ ilé ìsórí tí Hear this. ìgbọ̀njú bá ti ń bá yé èèyàn wọ́ jù. If you are suffering poverty, èèyàn mọ̀ sí lóró. you think otherwise. sẹ́yìn bá kéèsì àwọn ìgbàgbọ́ lè di tútù mọ́ If you lọ́wọ́. are not careful, your faith will be so cold. ṣùgbọ́n ní òru òní But in this night, òjò àánú yóò rọ̀ sínú ayé rẹ̀. the rain of mercy will rain upon you.
Òjò àánú tí ó máa jẹ́ kó o jẹ. Rain of blessings that will make you to eat in plenty. Òjò àánú tí ó máa jẹ́ kó o ní owó lọ́wọ́ in excess. The one that will give you money in excess. Òjò àánú tí ó jẹ́ wípé ìrònú rí ó yí padà tó ní máa ronú mọ́ kó tó máa ná àwọn owó kan. That will change your mentality. That will not be taking because of that money. Agbára ojú ọjọ́ padà. The rain of that will change the face of the sky. Kórè yẹn tó tinútinú rẹ. From the depth of your mind. Ìgbà kan ní àkókò ẹjọ́ mi ò tójọ́ lọ títí mọ́ ṣùgbọ́n títí tí n bá sọ fún ọ fòye gbé. I don't used to talk now. The little I tell you, think about it. Fòye gbé. Just think about it. Kò sí ayé ẹni tí Ọlọ́run ò lè yí padà. There is no one God cannot change your life. Àfẹ́ntí ò bá gbàgbọ́ pé ìyípadà lè wọnú ayé. Except the one that believe that his life cannot be changed. Gbogbo ìwọ tí o wà nínú ìpéjọpọ̀ yìí. You that are in this gathering. Gbogbo ìwọ tó wà lábẹ́ ohùn tó ń jáde yìí. You are under this voice. Ìyípadà rere tí ń wù ọ́. Lórúkọ Jésù Kristi kó wá sínú ayé rẹ. In Jesus' name. Ọdún 2022 yìí. Thank God that in the year 2022. Kì í ṣe inú exam hall lèyẹn tí máa kàwé. It is not only in the exam that you read. Níbo lèyẹn tí kàwé? O ti ka ìwé lẹ̀. You will have read. Ìtò fẹ́nu ọdún 2022 là ń sọ ọ́ lẹ́yìn. What you want in 2020 is what we are discussing. Ọlọ́run ẹ̀mí mímọ́. God the Holy Spirit. Kí ọdún yóò tó dé. Before this year comes. Rọ̀jò agbára tí ilẹ̀kùn ayọ̀ mi ò fi sí. Rain the rain of power that will open my heaven. Ilẹ̀kùn agbára tí ó sílẹ̀kùn ayọ̀ tèmi náà. The door that will open my bí ilẹ̀kùn ọdún tuntun iṣẹ́ ń sí. Olúwa rọ̀jò agbára rẹ sínú ayé mi àdúrà. Rain unto my life. Agbára tí ó mú kí ilẹ̀kùn ayọ̀ tèmi náà sí. Jésù Olúwa wa àmín lórúkọ Jésù Kristi. Agbára Ọlọ́run tí ó ṣílẹ̀kùn ire tí ọjọ́ ọdún ó fi máa yàtọ̀ sọ́dún ọjọ́ lásán. The power of God that will open the blessings that will make sáàgbà ìpè bí ọdún ṣe wá ṣáà oúnjẹ tí wọ́n jẹ nínú ilé mi kò yàtọ̀ síjọ́ tí ò sọdún. The kind of food they will eat will not be different from the irú ayọ̀ tí ó wà nínú ilé mi kò yàtọ̀ síjọ́ tí ò sọdún. The kind of joy they will be experiencing will not be different from the one celebration. Tí ó mú kí àkókò ọdún máa yàtọ̀ láti òní lọ. The power that will make the time of celebration to change from today. Ó yẹ kásìkò ọdún yàtọ̀ sí àsìkò ọjọ́ lásán. A time of celebration. Nínú ọjọ́ lásán ó yẹ kí àwọn ọjọ́ lásán kọ̀ọ̀kan kó máa dàbí ọjọ́ ọdún nínú ilé rẹ. Ordinary day should be like the day you are celebrating in your house. Do you understand what I mean? Ṣé tí mo sọ yé wa? Kankan dédé jíjọ kankan ṣe pé weekend yìí o. You wake up this week you say this weekend. Ògúnfe ní wù mí jẹ. I want to eat. Tí ṣe kó lọ ra òkú ẹran nínú academy. Tí a bẹ kó ẹran bẹ nínú ògúnfe ọkọ adé. You can go and buy a dead meat of goat meat from academy. Ṣé n ṣàlàyé kan fún ọ? Let me explain something. Tí ẹran rẹ okọ rẹ tàbí ewúrẹ́ rẹ tó bá kú tó fi rẹ ń tọ́bọ̀ ọ̀rá lọ. Tàbí pé ẹ ti lọ ra bó mi náà tí wọn náà lè tọ́ ra lọ́jà. If your he goat is dead and you sold it to someone, you may have been to the market to buy it. Bí wọ́n ṣe fẹ́ pò lè jí ó ṣòfò. If you don't want it to be waste, okọ rẹ ń that your he goat
that you sold Wọ́n ti ẹ̀ for ṣe 20,000, 5,000 bó ṣe 10,000 yẹn fún mi. whether 5,000 or Ó ti 10,000, dàbí wọ́n ṣe rí ìta yẹn. Bẹ́ẹ̀ kó lọ ṣàgbákò rẹ̀. If you are able Ìwọ to náà sell wà it, bá òkú ẹran pàdé lákẹ́dẹ̀mí. you go and meet another goat dead in another gbàgbọ́. place. You don't believe that. Àwọn ẹran kan wà nílera. There are some meat I will not be able to buy. Ìgbà rẹ̀ ó yí padà. Your own time will change also. Ẹ̀rí tí mo rí ọdún kan tí ìyá mi àti ìyàwó mi wọ́n ti máa rántí ọdún My yẹn. wife and my wife remember this, and my mother. Àwọn ọdún yẹn mi ìrẹran ojúmọmọ bílẹ̀ ọ̀bà súnkọ́ máa di tó tẹ̀ ní mi ìrẹran. Those days I don't usually buy. Do you know why? Daytime I bought always on the night. Kí ni reason? Ta ló mọ reason tí mi yóò fi ìrẹran ọ̀sán? Do you know the reason why I don't Tó buy bá the ti daytime? léètì mẹ́lẹ́ran lọ́wọ́. If you are late, Èmi ò kàn lọ pàdé ẹ̀ lálẹ́ ni. I go to Kó lè pọ̀. the meat seller in the night so that I buy plenty. Wọ́n bá rẹran lọ́dún yẹn. I bought the meat that year. Abáṣe ẹran tá àtọ́bí àtẹran bá korò. We cooked the meat, and the stew and the meat was so bitter. Ìyàwó mi ti rántí. My wife About will remember that year, Ó ti rántí àwọn ọjọ́ burúkú. those bad days. Òṣì inú òṣì èèyàn tó máa ń jìyà. In Sẹ́mi pé poverty, you still suffer. ní ìsìn ata ti ṣòfò. You have wasted your Epo pupa pepper. ti ṣòfò. You have wasted your oil. Maggi ti ṣòfò. You have wasted your Maggi. Iyọ̀ ti ṣòfò. You have wasted your salt. Maggi ti ṣòfò. You have wasted your Maggi. Kerosene ti ṣòfò. Kerosene is wasted. Táìmù ti ṣòfò. The time you used to cook is also wasted. Ìtò waste pọ̀. Gbogbo ohun tó ṣòfò ó pọ̀. Ìyà tí ń jí ó ti ń jẹ́ kí nǹkan ó ṣòfò mọ́ ọ That lọ́wọ́. suffering that you are going through that will make you to lose That a is lot where of I'm things. going. Bí tí mo ń lọ nìyẹn. Gbogbo ìpọ́njú àti ìlàkọjá tí ń jẹ́ kí orin yóò ṣòfò mọ́ ọ lọ́wọ́. Poverty and the suffering you are passing Lórúkọ through. Jésù In kí ìyà náà Jesus' name. dákẹ́. Everything should stop today in Jesus' name. Olúwa bójú wọlẹ̀. God look down from heaven. Yí ojú ọjọ́ padà. Change the daytime. Nínú ọdún 2022. In the year 2022, Lójú àánú tèmi náà rọ̀. let my rain of blessing fall. Akọrin yẹn ní ìgbà mẹ́ta ṣáàtò padà àánú àdúrà. We will sing that song 3 times and we will return back to prayer. Ẹni tó yẹ kó o pàdé nínú ìrìn àjò ayé. All those who are supposed to meet in the journey of Gbogbo life òrì ó fi sẹ́. that will finish your Ẹni tó yẹ kó o pàdé suffering. láyé. And to suppose you are Tí o supposed to fún meet in life, àdágbé àdásùn àdárù rẹ tí o fi dópin. that your loneliness should end. Bí èmi àti ẹsẹ̀ ń ti ẹsẹ̀ bọ́ ọdún tuntun yẹn. Enter to the new year. Lórúkọ Jésù àwọn yóò ṣètò ìpàdé lórí. God will organize such a meeting. Olúwa bójú wọlẹ̀. Olúwa bójú wọlẹ̀. Ayé wọlé padà. Ojú àánú mi rà. Nínú ọdún tá à ń wò yìí o. Ẹnìkan kó bá mi ka Mátíù orí keje ẹsẹ̀ keje sí ìkẹjọ. Somebody should read for me from Matthew 7:7 to 8. I know that. Papa, Mátíù ṣe ní ọdún tá à ń wò yẹn. you are asking for what you want in that new year we are looking up unto. Aṣọ ìyà rẹ kó o tó kú òǹbí lónìí ó máa jóná. All your clothes of suffering should be burnt. Ìtí wọn ò tí ì ṣe rí nínú ìran tó o ti jáde. What they have not done in the generation you have come from. Àṣeyọrí ohun rere tí wọn ò ṣe rí. All the achievement they have not done. Bí Ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ wà láàyè. The Lord God live it. Nínú ọdún tá à ń wò In yìí. the new year, Lórúkọ Jésù kó rere ó torí ẹ̀ bẹ̀rẹ̀. every good thing should start from you. Ẹ jẹ́ bá nóòtì orin yẹn. Note that song for me. Torí mi bẹ̀rẹ̀ o bàbá torí mi bẹ̀rẹ̀. Torí mi bẹ̀rẹ̀ o bàbá torí mi bẹ̀rẹ̀. Iṣẹ́ agbára, iṣẹ́ ìyanu, ayé yóò fi mọ̀ ọ́ o bàbá torí mi bẹ̀rẹ̀. Ẹ bá nóòtì orin yẹn a máa kọ orin yẹn.
bí mo ti ń sọ̀rọ̀ yẹn ìmísí orin yẹn ga lára mi. The inspiration was just coming for that song. Iṣẹ́ agbára. The powerful tí àwọn èèyàn fi confam pé Ọlọ́run sì ń gbọ́ àdúrà. that will confirm that God is still answering bí ilẹ̀kùn 2022 bá ti ṣí. as the door of 2022 is torí èmi àti ìwọ bẹ̀rẹ̀. will start from me and you. wá kiri. wá kiri. ẹ̀yin ó sì rí. tí ìbá ṣe pé a fẹ́ tuntun ní ọdún tí ń bọ̀ kò sẹ́ni tó lè ṣí bí lásìkò yìí. yeah, if it's not that we don't want new things in the new year, none of us will be here. nígbà tá a ti mọ tá à ń ṣe. when we don't know what we are doing. irú àsìkò yìí. yeah, by this time. ilé ẹmu ní wà tàbí ilé ọtí. I will be in a fine wine place drinking. torí wípé. because mọ bí mo ń lọ. I don't know where I am going. téèyàn bá ti mọ bí sí ń lọ láyé. if you don't know where you are going in life. yóò mọ ṣe tí ò tọ́ inú yóò sì mọ. you will be doing the wrong thing and you will be happy. tọ́ba ti wá kú ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún. about quarter to the time. àwa mẹ́rẹ̀ wọ bí àdúrà. we will go to the place of prayer. ṣùgbọ́n ayé ò ní yí padà bọ́dún tuntun dé. but your life will not change. ṣùgbọ́n tó yẹ kó ṣẹlẹ̀ sí ọ ni wípé. what is supposed to happen to you is that. ó yẹ kí ọdún kọ̀ọ̀kan tó o bá ń wọ̀ kí àṣeyọrí rẹ ó máa ju ti ọdún tó o fi sẹ́yìn lọ. every new year you are entering. ìgbà yẹn tó dọdún tuntun. to be more than the previous year. ẹni tí ayé rẹ ò yí padà sí bí ṣe ń lò tẹ́lẹ̀ ọdún kan wá ní kò tuntun. the year just come is not new. ìtì ìjádùn tuntun ní pé ohun tuntun ṣẹlẹ̀. what is new year is that new things are happening. A lot of people they are shouting happy new year for the past 10 years and they remain on a spot. àpọ̀lọpọ̀ yẹn ló ń pariwo pé a kú ọdún tuntun ṣùgbọ́n ó jẹ́ pé ojú kan náà wà láti bí ọdún mẹ́wàá sẹ́yìn. nothing can be recorded in their life as change. kò sí ohun tí a lè kọ nípa ayé wọn pé ó yí padà. And if you want to make a new year to be a new year, you need to make a change in your life. ká sì fẹ́ kí ọdún tuntun kó jẹ́ tuntun a gbọ́dọ̀ ṣe. You must change your lifestyle. o gbọ́dọ̀ yí ayé you tó yí must padà. change your attitude. ìwà rẹ gbọ́dọ̀ yí you padà. must change your character. ìwà gbé ṣe ń ṣe sí àwọn ènìyàn gbọ́dọ̀ yí even the padà. way you handle your business must change. bí o ṣe ń ṣe nínú òkòwò rẹ gan ó gbọ́dọ̀ yí padà. A fool will be doing the same thing. aṣiwèrè ni ó máa ṣe nǹkan kan náà. and be expecting this different results. tí ó sì máa retí pé kó rí èsì tó if you yàtọ̀. are doing the same thing in the same way. tí o bá ṣe nǹkan kan náà bákan náà. all the years. ní ọdọọdún. and you are expecting different results. tí o sì ń retí èsì tó yàtọ̀. it cannot work. kò lè ṣeé ṣe bẹ́ẹ̀. before new thing will emanate. tí ohun tuntun kó tó lè jáde. everything must become new. ohun gbogbo gbọ́dọ̀ di tuntun. let your behaviour be new. ìwà rẹ gbọ́dọ̀ jẹ́ tuntun. let your walk with God be renewed. rírìn rẹ pẹ̀lú Ọlọ́run ó gbọ́dọ̀ jẹ́ tí ó tún ṣe. everybody want to enjoy God. gbogbo yẹn ló fẹ́ gbádùn Ọlọ́run. but what about your relationship and your intimacy with Him. ṣùgbọ́n kí ni ìbáṣepọ̀ rẹ àti súnmọ́ Ọlọ́run rẹ báwo ló ṣe rí. fear Him. if you fear the tí Lord. o bá bẹ̀rù Olúwa. you will move closer to Him. òwò náà ó súnmọ́. by the time you move closer tí to o bá Him. súnmọ́ Ọlọ́run. you will be receiving benefits. ìwọ náà gbọ́dọ̀ sí gba oríṣiríṣi that rere. belongs to those people that are very close to Him. èyí tó ní ṣe pẹ̀lú àwọn tó súnmọ́. if you are far from Him. tó bá jìnnà sí i. there is no way you benefit from kò Him. sí nǹkan tó lè rí látọ̀dọ̀ Ọlọ́run. so therefore today. ṣùgbọ́n mo sọ fún láti drop òní lọ. everything that is disallowing you from moving closer to your ohun goal. tó jẹ́ kó o jìnnà sí Ọlọ́run tó jẹ́ kó o súnmọ́. so that 2022 will become a new year indeed. tó fi lè jẹ́ pé ọdún 2022 yóò lè jẹ́ ọdún tuntun lótìtọ́. it will be a new year when you the success you will achieved. ní àwọn àṣeyọrí tí ó ṣe. but there is no way it can become a new year until you make it new. kò sí bó ṣe wá lè jẹ́ ọdún tuntun àfi tó bá sọ di tuntun fúnra rẹ. tell your neighbor. sọ fún ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ. it is a must for me now. ó jẹ́ dandan fún mi báyìí. to change my way. láti lè yí àwọn ọ̀nà mi padà. to amend my way. láti lè tún ọ̀nà mi ṣe. to please God. láti lè tẹ́ Ọlọ́run lọ́rùn. so that 2022. débi pé ọdún 2022 yìí. will become a new year indeed. yóò jẹ́ ọdún tuntun lótìtọ́. what you are professing make sure you work towards ohun it. tó ń fẹnu rẹ jẹ́wọ́ máa rí pé òun ṣiṣẹ́ tọ̀. and something new will surface in your life in the name of ohun tuntun Jesus. yóò sì wù jáde nínú. continue where you are reading please. kọ́kù. ẹ tẹ̀síwájú níbi tí ẹ a kà. ó sì sílẹ̀ fún yín. ó ní kẹ́ ilẹ̀kùn a ó sì ṣí sílẹ̀. knock the door and it will be open for you. nítorí ẹnikẹ́ni tí ó béèrè ń rí gbà. torí ẹnikẹ́ni tó bá béèrè
béèrè ni ó rí gbà. Whoever ẹni is tó bá asked sì wá kiri shall be ẹ ń bá wá kiri ni ó rí. ẹni tó Those bá who sì seek kẹ̀kùn ni ó shall sì have. ẹ ń tó bá kẹlẹ̀kùn lásìlẹ̀kùn fún. And those who knock, the door will be open for them. Use your prayer to knock at the door of greatness. Lo àdúrà rẹ láti kan ilẹ̀kùn títóbi. Knock at the door of breakthrough now. Kan ilẹ̀kùn tí ó fún ọ ní àṣeyọrí. So that those Bye, people that will make it in the year 2022. Gbogbo àwọn tí ó ṣe àṣeyọrí ní ọdún 2022 You won't yìí. be a spectator to them. O ò ní jẹ́ olùwòran sí wọn. So you need to ask now O nílò láti béèrè báyìí. and make sure that you forgo everything that is sinful in nature. O sì gbọ́dọ̀ rí pé gbogbo àwọn nǹkan tó ń And you abstain from all forms of worldliness. Kò sì jìnnà sí ohun tó jẹ́ ti ayé. There is nothing in the world. Kò sí kankan nínú ayé yìí. The Bible establishes that being a friend of the world will make you to be an enemy of God. Bíbélì kan fìdí ẹ̀ múlẹ̀ pé tó bá bá ilé ayé rẹ, ó jẹ́ ọ̀tá Ọlọ́run. So therefore, Torí ìdí èyí. why are you attaching yourself to worldliness? Kí ló dé tó ń sọ̀rọ̀ rẹ̀ mọ́ ayé? Why can't you detach yourself from all forms of Kí ló worldliness dé tó lè jẹ́ ara rẹ kúrò nínú gbogbo nǹkan ayé? and enjoy the benefits embedded in His Kí o sì presence? gbádùn ohun tó ìgbádùn tó wà níbi Now we are going back to that song. Á padà sínú orin yẹn báyìí. Olúwa bójú wọlé. Olúwa bójú wọlé. Yíyá ọ̀dà padà. Kójú àánú mi rà. Bóyá. Olúwa bójú wọlé. You will not pray. Olúwa yí ojú ọjọ́ padà nítorí tèmi. God change the direction of the day. Nínú because of me. ọdún tí mò ń lọ yìí. This new year that I'm looking at. Lójú àánú tèmi náà rọ̀. Let my rain of mercy fall. Májàyé mi ó wà bákan náà Don't let mọ́. my life remain the Ó same. yá dúró. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. We want to pray now. A fẹ́ gbàdúrà báyìí. I want to pray it seriously. Mo sì fẹ́ pé o gbà á pẹ̀lú ìtara. Yorùbá máa ń pòwe kan. Yorùbá will say an adage. Àṣìṣe dẹ̀ lówé yẹn. And it's a mistake. Èmi ọ̀gbà òwe yẹn mi ìgbà lọ títí. I don't accept Wọ́n ní proverbs. ìtàkùn tó ní kérin mọ́ wọ̀dọ̀ tó ń tẹ̀rín ní lọ tí ìtàkùn bá bẹ́rin wọ̀dọ̀ ó lè só lẹ́sẹ̀ pàtí òkun mi yóò. Hallelujah. Ṣùgbọ́n ìtàkùn tó ní kérin mọ́ wọ̀dọ̀ iná yẹ ó jó ìtàkùn dànù so that erin ó lè wẹ̀ tó bá dénú omi. Ogun tó jàjàjàjàjà di ìṣẹ́jú yìí ó yẹ kó sọ pé ẹni tí ń bẹ́ ń di ogun yẹ kó kú kó ṣe kí ni o gbọ́ àwọn kan wà tí wọn ò bá lọ wọn ò ní jí ọ̀rọ̀ náà lọ. There are some people if they don't go, they won't create way for you to go. Ìwé sáàmù orí kejìdínláàdọ́rin Psalm 68 verses 1-3 quickly please Psalm 68. 1-3. Gbogbo ẹni tó fìyà jẹ mí dòní tó tún lòun ó pa mi wọnú ọdún tí ń bọ̀ ẹ̀mọ́ tí ó ṣe Suffer me to this moment and say the word to enter agbára tó the sinmi lé ẹ̀mọ́ tí ó pọ́dún ìwọ̀ the power they rest on. ẹ̀mí rẹ̀ kó pọ́dún ìwọ̀ So that will be a man. kí Ọlọ́run kí ó dìde
Láti tú àwọn ọ̀tá rẹ̀ ká. Kó sì tú àwọn ọ̀tá rẹ̀ ká. Àwọn tí ó kórìíra rẹ̀ pẹ̀lú. Kí àwọn tó kórìíra rẹ̀ pẹ̀lú. Kí wọn kí ó sá lọ kúrò níwájú rẹ̀. Kí wọn kí ó sá lọ kúrò níwájú rẹ̀. Bí èéfín ti ń fẹ́ lọ. Bí èéfín ti ń fẹ́ lọ. Bẹ́ẹ̀ ni kí ó fẹ́ wọn lọ. Bẹ́ẹ̀ ni kí ó fẹ́ wọn lọ. Bí idà ti ń yọ níwájú iná. Ìdá ti ń yọ níwájú iná. Bẹ́ẹ̀ ni kí ènìyàn búburú kí ó ṣe. Gbogbo èèyàn búburú ti ń domi ayé mi láàmú. All those people that are troubling Lórúkọ Jésù. Jesus' name. Kí má bàa tó jagun nù So that we 2022. don't fight another fight in Ẹ̀mí mímọ́. Holy Spirit. Ó yá pàrọ̀ ọ̀run kí gbogbo wọn ṣègbè dànù gbàdúrà. So that they can be available again in Jesus' name. Gbogbo ẹ̀mí tí ń yọ ayé mi lẹ́nu. Gbogbo èèyàn tí ń dààmú mi. Ẹ̀mí mímọ́. Run wọ́n dànù kí ó ṣègbè kí ó bádùn ìwọ̀. Gbogbo ẹnikẹ́ni tí ò jẹ́ nísìmí, ẹ̀mí tí ò jẹ́ nísìmí, agbára tí ò jẹ́ nísìmí, lórúkọ Jésù ó yẹ dòkú wò. Bí ọdún ìṣe bí ọ̀run ọdún ìṣe ń wọ̀, lórúkọ Jésù ó yẹ dòkú. Ó yẹ ká bọ́ ọ̀rọ̀ ọdún òru wọ̀. Agbára tàbí májẹ̀mú, ẹ̀mí tàbí ipá tí ń pọ́n mi lójú, tí ń sẹ́ mi nísà, lórúkọ Jésù ó yẹ dòkú. Ogun ilé ìyá mi, ogun ilé bàbá mi tí ò jẹ́ ń gbádùn ayé tí mo wá, lórúkọ Jésù Kristi èmi ò jìyà náà, ó yẹ ṣègbè dànù. Ó ní bí idà ti yọ níwájú iná, ó ní bẹ́ẹ̀ ni káwọn èèyàn búburú ó ṣègbè. Jésù ó gbọ́wọ́. Àmín. Àmín Jésù. Àmín. Àmín Jésù. Tí Ámánì ọba kú, Mọ́dékà ò ní tẹ̀sí ògo. Mordecai will not taste glory. Tí Ọlọ́run ò bá fa Pọ́tífà àtìyàwó ẹ̀ tú, If God did not remove Potiphar and his wife, wọ́n bá Joseph wà ní túbú, wọ́n sì tún máa fi sùn. Joseph will be in prison and will be condemned. Gbogbo ẹni tó yẹ kí ẹ̀ mọ́ kọlù. All those that were supposed to be Kí ìgbéra ògbólò ní ọdún tí mò ń wò yìí. so that I can see my glory to Kẹ́mi this máa year. kọlù wọ́n. Sọmọdọ̀kú. Kẹ́mi náà rọ́nà lọ. See them so that I can find my way. Lọ́dún tá a fọ́ wọ̀ yìí. The year Kẹ́mi ahead. náà lẹ́nu ọpẹ́. So that I can Ó find yẹ testimony. pẹ̀lú. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Lórúkọ Jésù. Agbami ńlá tó ní mọ́kọjá. Aginjù gbangba tó lé mi ò ní lọ. Ẹ̀mí mi máa fà mí gbẹ kó fi náà bọ̀ bọ̀. Agbami ńlá tó ní mọ́kànjá. Aginjù gbangba tó lé mi ò ní lọ. Ẹ̀mí mi máa fà mí gbẹ kó fi náà bọ̀ bọ̀. Àmín. Àmín Jésù. Ó sì kọrin dáadáa. You did not sing that song very well. Gbogbo ìwọ tó fi tọkàntọkàn tó bá fi gbàdúrà pẹ̀lú mi lóru yìí. All of you that pray all the Ó prayers lè there. tọrọ di alẹ́ òní o. Ṣùgbọ́n lẹ́yìn
After today, o tó tọrọ mọ́. you will not beg again. Gbogbo ìwọ tó jẹ́ pé o máa tọ́jú lé kó o tó lè dá nǹkan ṣe. All of you that go from house to house, Tí a jọ ń gbàdúrà yìí lọ́wọ́lọ́wọ́. to pray this prayer, Agbára Ọlọ́run tí ó ṣí ilẹ̀kùn 2022. God will open the Ó doors ṣí of ilẹ̀kùn success. tiẹ̀ náà. To open your own blessings in Jesus' name. Lóòótọ́ ìwọ ló máa lọ tọrọ tẹ́lẹ̀. It is you that you Ìyípadà tí wọ́n fi máa wá ìwọ náà wá gẹ́gẹ́ bí ọ̀nà àbáyọ. know that you to come up Ọlọ́run ẹ̀mí máa nínú ayé rẹ̀ kó fún àyè gbà. you are not such in your life. Àgbà mi ńlá tó ní ìmọ̀kànjá. Agíjú gbàngbà tó lé mi ò ní lọ. Ẹ̀mí mi máa fẹ́ mi bẹ́ẹ̀ kó fi náà rúbọ gbó. Àgbà mi ńlá tó ní ìmọ̀kànjá. Agídí gbàngbà tó lé mi ò ní lọ. Ẹ̀mí mímọ́ fà mí gbé kó sì náà rúbọ gbó. Àgbà mi ńlá tó ní ìmọ̀kànjá. Agíjú gbàngbà tó lé mi ò ní lọ. Ẹ̀mí mi máa fẹ́ mi bẹ́ẹ̀ kó fi náà rúbọ gbó. Àgbà mi ńlá tó ní ìmọ̀kànjá. Agídí gbàngbà tó lé mi ò ní lọ. Ẹ̀mí mímọ́ fà mí gbé kó sì náà rúbọ gbó. Àgbà mi ńlá tó ní ìmọ̀kànjá. Agídí gbàngbà tó lé mi ò ní lọ. Ẹ̀mí mímọ́ fà mí gbé kó sì náà rúbọ gbó. Ẹ̀mí mi máa fẹ́ mi bẹ́ẹ̀. Kó sì náà rúbọ gbó. Ẹ̀mí mi máa fẹ́ mi bẹ́ẹ̀. Kó sì náà rúbọ gbó. Ẹ̀mí mi máa fẹ́ mi bẹ́ẹ̀. Kó sì náà rúbọ gbó. Ẹ̀mí mi máa fẹ́ mi bẹ́ẹ̀. Kó sì náà rúbọ gbó. Àmín. Ní ìṣẹ́jú tó kù nínú ọdún yìí, For the remaining minutes in gbogbo this tí year, dúró ní ọ̀nà èmi tó ní kò sọ́nà. all those Ẹ things are gbọ́dọ̀ taken jẹ́ ẹ má tu. God uproot them. Praise the Lord. Hallelujah. Wọ́n fẹ́ fún ọ ní mẹ́tọ̀dù kan tí èèyàn fi mọ́ gbàdúrà báyìí. I want to give you a method that will Please use to don't pray this misinterpret prayer. my statement. Má ṣe ọ̀rọ̀ mi gbọ́ o. Don't misinterpret my message. Má ṣe ọ̀rọ̀ wàásù tí mo gbọ́ má ṣe But gbọ́. use that method, it works. Ṣùgbọ́n lo ọ̀nà yẹn, ó ń ṣiṣẹ́. Kó o sọ pé Sọ fún Ọlọ́run. bó bá ṣe ìyá mi gan ní bẹ lójú ọ̀nà. Even my mother that is in Ṣé ìdílé the bá dẹ́rẹ́ bá fi ìyá ẹ̀ kún? wants to hide Ṣé ọmọ ìgbẹ́ kò sọ tó escape mọ́? nobody. Kó ṣe ìyá mi gan ní bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ mi ò ní jẹ́ èèyàn. It is my mother that is in the Ẹ̀mí that there are mímọ́ not ní ìjọba kí ọdún kọjá lọ. Before this Fọ́nà time, mi bẹ́ẹ̀ tú. Kọ́nà mi ọlọ́ọ̀dúnrún. such a person. Ẹ tó kò tó ní ọ̀nà ire mi. Tó lòun ní jẹ́ rí ire ní ilé alàyè tí ń ṣe ń tó takò ọ̀rọ̀ rẹ̀. Bó bá ṣe ìyá mi ni ṣe dá sí. Ẹ tó kò jẹ́. Ẹ̀mí mi máa fàtú. Ẹ̀mí mi máa fàtú. Jẹ́ olówó. Àmì ló kọ Jésù. Alágbára tó wí pé níbo ni wọ́n gbé gbà. Alágbára tó wí pé níbo ni wọ́n gbé gbà. Alágbára tó wí pé níbo ni wọ́n gbé gbà. Torí mo ti gbàgbọ́ o, kálágbára dákẹ́jẹ́. Alágbára tó wí pé níbo ni wọ́n gbé gbà. Alágbára tó wí pé níbo ni wọ́n gbé gbà. Alágbára tó wí pé níbo ni wọ́n gbé gbà. Torí mo ní bàbá o, alágbára dákẹ́jẹ́. Àmín. Àmín. Sádùn àyẹ̀ yí ẹ. Do you understand that prayer? Gbàdúrà àyẹ̀ dáadáa. Pray that prayer very Ẹ tó well. fìyà jí ọ́ bí àwọn ọdún àtẹ̀yìnwá. Those that suffer through the previous year, that is sitting in Nígbà the nínú ọdún promise, tó fẹ́ wọ̀ tí mo fẹ́ wọ̀ they yẹn. are looking ahead. Ó mọ̀ ní jẹ́ nísìmí. God give you rest. Ẹ̀mí mímọ́. Spirit. Ó yẹ fọ́nrán ẹni bẹ́ẹ̀ tú. Àlàsàrà tó wí pé. Gbé gbà. Alágbára tó wí pé níbo ni wọ́n gbé gbà. Alágbára tó wí pé níbo ni wọ́n gbé gbà. Torí mo ti bàbá o, alágbára dákẹ́jẹ́. Alágbára tó wí pé níbo ni wọ́n gbé gbà. Alágbára tó wí pé níbo ni wọ́n gbé gbà. Alágbára tó wí pé níbo ni wọ́n gbé gbà. Torí mo ti bàbá o, alágbára dákẹ́jẹ́. Àmín. Amen. Jẹ́ sọ testimony kan fún ọ. Let me tell you a Kó lè mọ̀ testimony. pé
àdúrà tájọ́ ń gbà lónìí. That the prayer we are praying today. Rìsọ́ọ̀tì rẹ̀ kò ní falẹ̀ lórúkọ Jésù. Will not be dragged. Ẹnìkan wà chọ́ọ̀chì sometimes ago. There is somebody in this church sometimes ago. Tó bá ṣe Sunday school ń bí. If he's doing Sunday school here, yóò lọ ṣe Sunday service ń bò mí. he will go ahead to do Sunday service. Pastor church yẹn wá bẹ̀rẹ̀ sí gbógun tì mí. The pastor of the church was now giving me troubles. Ó wá dijọ́ kan. One day, ó wá gbé pastor yẹn àti bàbá kan wá wá. The pastor and one baba. Ẹ̀yin wọlé ẹran tí ọ̀rọ̀ yẹn kí n tó sọ tán. Ẹ ká hallelujah. Anybody that remember from here. Bàbá gbé bàbá yẹn wá. The brother baba. Bàbá yẹn bá dé. The baba came. Ó lálàgbà ló ń fẹ́ rí èmi nígbè lálàgbà ń wò. Sẹ́mi pé mi ṣe ṣẹlẹ̀ mi ṣe ṣe kérúbù. Ó sá lálàgbà. Abájọ́kọ̀. Ó ní sẹ́ mo rí dáadáa. Mo ní mo rí sà. Èmi ṣẹ̀ṣẹ̀ ti bí àdúrà. Ó dàbí mo ṣẹ̀ṣẹ̀ ti bí àdúrà kan dé jọ yẹn. Mo sábà gidi jáde. I came out first. Ṣé mi rí dáadáa mo ní mo rí? You see me very well. Nílé àwọn ọmọ pátárà àwọn jẹ́ ni. In their house they used to. Ní family àwọn ọmọ para àwọn ni. In their family they used to. Ìdí bẹ́lẹ̀ yìí. What is your kò sí kò lè ṣe sí mi. There is nothing you cannot do to me. Ẹ gbọ́mọ̀ ọjọ́ alàgbà yìí. You have taken somebody's ex-congregation. Ó sì fọ́ ọrí báyìí. I was now scratching my head. Bó ṣe wá yìí. As he is. Kò sí tó lè ṣe. There is nothing you cannot do. Ó sá fọ̀nbù. He fumbled. Inú dènèrè pásítọ̀ yẹn náà inú ẹ̀ dùn torí pé ó fi ènìyàn ẹlẹ́ran ara rẹ̀. Ẹlẹ́ran ara bí rẹ̀ ṣe. He used human being. Ẹ jọ kí ló ṣẹlẹ̀ sí bàbá yẹn láfítà tó wá. Ó kọ́kọ́ wọlé àìsàn. Kí irú àìsàn wo? Stroke. Ńgbọ̀ ya wọ́n ń fún lóúnjẹ lójú kan náà. He had stroke. He was on the spot. Ó jáde láyé lójijì. Gbọ́ ẹni tó ní ọkàn láti ṣí ọ níbí. All those that have. Lórúkọ Jésù Kristi kó rí ìbínú ẹ̀mí mímọ́. They will say the wrath of the Holy Spirit. Ẹnikẹ́ni tó ní lẹ́yìn àdúrà tá a jọ ń gbà tó ló máa jìyà ní ọdún tuntun. Whoever want to suffer you in this. Lórúkọ Jésù Kristi kó parẹ́ láyé lára. How to person will disappear from the world. Ẹgbẹ́ ìwọ náà mẹ́jọ tààrà rẹ o. Don't be your enemy of yourself. Kì í ṣe pé Ọlọ́run kì í gbàdúrà. It's not as if God does not. Ṣùgbọ́n àwọn ènìyàn la máa ń ṣe tí Ọlọ́run ò fi ní dá sí. We human being that will do something that God will not answer us. Bàbá yẹn. That baba. Nígbà tí wàhálà dé. When the trouble now came. Sábì ní pé bàbá yẹn tó wá sọ fún mi kò parọ́. What he came to tell me was not Inú the ilé tí ń truth. gbé. In the house he was staying. Sẹ́gbọ̀n rẹ̀ ni bàbá yẹn àbábúrò ẹ̀. Àbúrò rẹ̀ ni ó pa ni. It was his brother that killed him. Ó wá nígbà tó wá pa àbúrò rẹ̀ yẹn tó wá ń gbénú ilé yẹn. He killed the brother and was staying in the Ó house. wá ní òun máa fẹ́ yàwó àbúrò òun. He was not. Ìyàwó wa sá kúrò ní àgòrò. He was Ó sá about to ó wá get lọ rẹ̀ married to jílé the other lólódó. brother's wife, and the wife ran away to rent a house. Búlọ̀kù tí ẹni yẹn fẹ́ fi kọ́ ilé ńlá tí ń bẹ níwájú torí pásítọ̀tà ló tí ìkọ̀ tí ó fi pa. He built a bus cutter before he was killed. Bá ilé ìgbọ́pọ̀ ẹnikẹ́ni tó bá dìde ogun sí ọ. Those that stand as Lẹ́yìn àdúrà tájọ́ ń gbà lónìí. Lórúkọ Jésù ìdájọ́ pípọ́ náà Ọlọ́run kó wá sórí rẹ̀ lójú. Judgment from God to come on them. Ìyà ò dáa. Suffering is not good. Ìta àwákí fún lónìí ni pé àfẹ́ yanjú ẹ̀ torí bá àfẹ́ jìyà We mọ́. don't want to suffer. That is why we Àwọn are afẹ́ fi ìfọ̀kànbalẹ̀ lu ọdún tuntun We yẹn. want to enjoy in the new year. Ìwọ náà wá pinnu pé o ti ṣetán láti jẹ́ ti Olúwa. You also be determined to belong to Gbogbo God. ẹnikẹ́ni Whoever tó dúró that stands bí alágbára. as powerful Bọ́lá ò ní person, jẹ́ ń gbádùn ayé tí mo wá. make me to enjoy the Ẹni life ló that comes kọlù. from Holy Spirit. Ká mọ̀ ṣe kí ni o? Ó yá gbàdúrà. Ọ̀gbẹ́ tó fẹ́ra rẹ̀ kí alágbára. Tó tún lóun ó fìyà jẹ nínú ọdún tí mò ń wò yìí. Ẹ̀mí mímọ́ o. Ó yá bá ń ṣe lọ́sẹ̀ báyìí lórúkọ Jésù. Lọ́wọ́ báyìí. Gbogbo tó lóun ó pọn mi lójú. Gbogbo tó lóun ó pọn ọmọ mi lójú. Gbogbo tó lóun ó pọn ìyàwó mi lójú. Nínú ọdún tá à ń wò yìí. Ẹ̀mí mímọ́ o. Kí ọdún yẹn tó wọlé ìmọ́jú jáde láyé. Agbára tó sinmi ní ẹ̀mí mímọ́ bá sọ́dọ̀ kú. Jésù Olúwa wa. Àmín lórúkọ Jésù. Bí mo tilẹ̀ kéré, mo lọ́lọ́run ńlá. Bí mo tilẹ̀ kéré, mo
ẹja kún ọ lọ́gbọ́n. There are some people who are sọ fún Ọlọ́run. thank God. gbogbo ẹni tí ń fojú pé mo kéré wò mí. All those that are looking at Ọlọ́run ńlá wá jà fún mi. God, will come and fight for me. lójú ẹni tí ń fojú wo wípé mo kéré wò Those that are mí. looking to me as a Ọlọ́run small tó tóbi person. wá jà fún mi. The God that is big. fílà rẹ àbí Ọlọ́run ńlá. Show yourself to. fílà rẹ àbí Ọlọ́run tó tóbi. Show yourself as big. fílà rẹ àbí Ọlọ́run tó lágbára. Show yourself as ó lágbára. Ọlọ́run láti mọ ní ìwé àfihàn àgbẹ̀rẹ̀ ní orúkọ Jésù àfihàn ní orúkọ Jésù àfihàn òun lè ní ìgbà gbẹnikẹ́ni gbé ìpínlẹ̀ tó fi àjẹ́ tó kó rò fún kéré ní orúkọ Jésù Ọlọ́run láti mọ̀ sí ní orúkọ Jésù àfihàn ní orúkọ Jésù ìgbàmúkẹ́ òun lè gbàmúkẹ́ òun lè gbẹnikẹ́ni ìpínlẹ̀ tó fi àjẹ́ tó kó rò fún kéré Ọlọ́run láti mọ̀ sí orí àfíríkà fún mi Ọlọ́run jà fún mi gbèmí níjà ní orúkọ Jésù gbèmí níjà fún ní orúkọ Jésù ọlọ́jà. Ọlọ́run gbogbo ẹni tí ń fojú wípé kéré wò mí. ó yẹ bá ń kọlù wò. fílà rẹ àbí Ọlọ́run tó tóbi. fílà rẹ àbí Ọlọ́run tó lágbára. fílà rẹ gẹ́gẹ́ bí Ọlọ́run tó tó sinmi lé. Jésù Olúwa gbọ́. àmì lórúkọ Jésù. mo máa ń sọ̀rọ̀ kan. Ọlọ́run tí ò bá lè jà fún rẹ̀ ò ṣeé sìn. The God that will not fight for himself is not worthy. Ọlọ́run tí ò bá ti lè jà fúnra rẹ̀ kò ṣeé tẹ̀lé. God that will not take care of himself will not be able to be worshipped. Hallelujah. Hallelujah. Nígbà tí Dáfídì lọ pàdé When Gòláyátì went to meet tí táwọn èèyàn múra fún bí èèyàn and kò lè dá prayed for him, kò lè dẹ́sẹ̀ gbé. he could not lift Ó up ní his ẹ̀fọ́ legs. agbára yìí dànù. Ẹ jẹ́ kí n lọ ní orúkọ Olúwa. Let me go in the name Ó of the lọ Lord. ní orúkọ Olúwa. He went in the name of Ó the Lord. ṣẹ́gun Gòláyátì. And he overcame Gbogbo Goliath. ẹni tí pera rẹ̀ ní alágbára. All of them are called them pepper. Kọ́lọ́ wọn mọ dààmú èmi àti ẹ̀. Want to trouble you. Lẹ́yìn àdúrà tá a dọ́gba yé, agbára tó sinmi lẹ́kọ̀ọ́ wọlé. Not their power should be qualified. Gbogbo alágbára tó lọ́wọ́ mọ̀ yọ lẹ́nu. Those that want to trouble you, Kó o lè fi ìfọ̀kànbalẹ̀ gbádùn Ọlọ́run nínú ọdún for you to 2022. enjoy God in this Agbára tó sinmi lọ lórúkọ Jésù kó dẹ́kulẹ̀. all the power they release to us should disappoint them. Èyí tó bá yẹ fún ikú, Those èmi that tó want to tẹ̀mí ẹ̀. they should dare. Ọlọ́run bá mi ṣe bẹ́ẹ̀. God, Ọlọ́run ògo ni forúkọ rẹ̀. glory be to your name. Ẹ máa ju wọ́ rẹ sí ọba àwọn bàbá yìí. Mo declare tó fẹ́. Declare what you want. Wípé Olúwa That God, nínú ọdún tí mò ń wọ̀ yìí. ahead, Wá sílẹ̀kùn ayọ̀ mi. open my door of Wá blessing. ṣeun báyìí nínú ayé mi. Come and do this in my life. Ó yá máa rìn káàkiri, you are free. Walk about Fọlọ́run yẹn sọ̀rọ̀. and talk to God. Màhídẹ́lẹ̀ sùtáyà gàbùrùbọ̀. Egbò alágbogbo mà ó so tó yẹ kí wá. Ẹ̀mí àwọn wòlíì. Bá Ọlọ́run sọ̀rọ̀. Olúwa wá so tuntun láyé tèmi náà. Jẹ́ ká sálẹ̀ ayé mi ó mọ́ mi jáde. Ọlọ́run ṣàánú bá àwọn tó ṣàánú fún lórúkọ Jésù náà tó ṣàánú. Má dúró lójú kan máa rìn káàkiri. Nínú ọdún tá a jọ wà yìí, nínú ọdún tuntun yìí, Ọlọ́run yóò fààyè gba èmi àti ìwọ. Láyà kàrú ibẹ̀. Mo bèrè ń tó fẹ́ lọ́wọ́ Ọlọ́run. Agbára tó wà nínú orúkọ Jésù Kristi yóò fi ire fún ọ. Agbára tó wà nínú ikú àti àjíǹde rẹ̀ yóò fi ire fún èmi àti ìwọ. Lórúkọ Jésù àfihàn mi nígbà. Lórúkọ Jésù àfihàn mi nígbà fún lórúkọ Jésù àfihàn mi lórúkọ Jésù àfihàn mi.
èmi olúwa ọ̀rọ̀ ayé àwọn ọmọ mi kọ̀ọ̀kan. Sàmúmọ̀ ní kí olúwa jáde sàmúmọ̀ ní ọ̀yá dájú ayé àwọn ọmọ mi kọ̀ọ̀kan olúwa jẹ́rìí wà láyé rẹ̀ nínú ayé mi lọ́dún 2022 yìí ọ̀yá jẹ ìmọ́lẹ̀ rẹ̀ nínú ayé mi. Ayé àwọn ọmọ mi kọ̀ọ̀kan yá jẹ ìmọ́lẹ̀ rẹ̀ lórúkọ. Ayé mi dára rere ìbábẹ́ni jọ̀wọ́. Ayé mi dára ńlá. Ayé mi dára. Jésù Olúwa àmín àmín lórúkọ Jésù. Ó yá kọ́ni pẹ̀lú mi. Ọdún yìí àtúrà kò ní lè kókó mọ́ mi. Ọdún yìí àtúrà kò ní lè kókó mọ́ mi. Ohun tí mo dáwọ́lé ayọ̀ yìí. Ohun tí mo béèrè lolúwa yóò ṣe. Ọdún yìí àtúrà kò ní lè kókó. Àkọ́kọ́lẹ̀ ló sọ yọ́yọ́. Ọdún yìí àtúrà kò ní lè kókó mọ́ mi. Ọdún yìí àtúrà kò ní lè kókó mọ́ mi. Ohun tí mo dáwọ́lé ayọ̀ yìí. Ohun tí mo béèrè lolúwa yóò ṣe. Ọdún yìí àtúrà kò ní lè kókó mọ́ mi. Lórúkọ Jésù wọ́n. Ọdún yìí àtúrà kò ní lè kókó mọ́ mi. Orúkọ Olúwa. Ọdún yìí àtúrà kò ní lè kókó mọ́ mi. Ohun tí mo dáwọ́lé ayọ̀ rí. Ohun tí mo béèrè lolúwa yóò ṣe. Ọdún yìí àtúrà kò ní lè kókó mọ́ mi. Jẹ́ kí Ọlọ́run ó gbóhùn rẹ̀. Ọdún yìí àtúrà kò ní lè kókó mọ́ mi. Ọdún yìí àtúrà kò ní lè kókó mọ́ mi. Ohun tí mo dáwọ́lé ayọ̀ rí. Ohun tí mo béèrè lolúwa yóò ṣe. Ọdún yìí àtúrà kò ní lè kókó mọ́ mi. Lẹ́ẹ̀kan sí i. Ọdún yìí àtúrà kò ní lè kókó mọ́ mi. Ọdún yìí àtúrà kò ní lè kókó mọ́ mi. Orúkọ Jésù Kristi. Ohun tí mo dáwọ́lé ayọ̀ rí. Ohun tí mo béèrè lolúwa yóò ṣe. Ọdún yìí àtúrà kò ní lè kókó mọ́ mi. Orí yẹn. Torí mi bẹ̀rẹ̀ bàbá torí mi bẹ̀rẹ̀. Torí mi bẹ̀rẹ̀ bàbá torí mi bẹ̀rẹ̀. Iṣẹ́ agbára, iṣẹ́ ìyanu, ayé ló fi mọ̀ ọ́ bàbá torí mi bẹ̀rẹ̀. Torí mi bẹ̀rẹ̀ bàbá torí mi bẹ̀rẹ̀. Torí mi bẹ̀rẹ̀ bàbá torí mi bẹ̀rẹ̀. Nínú ọdún 2022 táwọn yìí, ó iṣẹ́ ìyanu, ayé ló fi mọ̀ ọ́ bàbá torí mi bẹ̀rẹ̀. Torí mi bẹ̀rẹ̀ bàbá torí mi bẹ̀rẹ̀. Torí mi bẹ̀rẹ̀ bàbá torí mi bẹ̀rẹ̀. Iṣẹ́ agbára, iṣẹ́ ìyanu, ayé yóò fi mọ̀ ọ́ bàbá torí mi bẹ̀rẹ̀. Àmín. Etí sọ pé o kẹ́ nìkan kan Happy New Year. Ọkùnrin kó èmi kò bọ̀ sórí kó má bàa soge. So èmi kò bọ̀ sí ilẹ̀ lẹ̀ so that ó lè mọ̀ pé kinní yìí kì í ṣe ṣeré-ṣeré. Torí ìwọ obìnrin ó kúnlẹ̀. Ọlọ́run bàbá mo kí ọ káàárọ̀ ní ọdún tuntun. Ọlọ́run ọmọ mo kí ọ káàárọ̀ ní ọdún. Ẹ̀yìn ìyá náà tí ìsọgbọ́yà ẹ dìde tí ìgbọ́tọ́. Ìwọ ọkùnrin wàá dọ̀bálẹ̀ wàá kí ayérayé òun náà wàá máa kí ọ káàbọ̀ ẹ̀ tọ́lọ́ bá kí káàbọ̀ síbi nǹkan ó ti láṣeyọrí. Ó yá o.
àmì lórúkọ Jésù. Bí ọmọ ni mo wólẹ̀ níwájú rẹ̀. Mi ò tí ì wólẹ̀ fún ohunkóhun bí kò ṣe ìwọ Ọlọ́run ayérayé. Ire tó yí ọmọ tó mọ bàbá rẹ̀ ní bàbá. Ọlọ́run jẹ́ kí ọ̀run rẹ̀ ó ṣí fún mi lọ́dún yìí. Ó yá àdúrà. Jésù Olúwa wa. Àmín lórúkọ Jésù Kristi. Ẹ̀kẹta tó gbẹ̀yìn. Ọlọ́run mo wólẹ̀ fún ọ gẹ́gẹ́ bí ọmọ. Ọlọ́run láti ọ̀run wá. Súre fún mi lónìí. Nínú ọdún 2022 yìí. Jẹ́mi náà ráàánú gbà bí ọmọ. Látọ̀dọ̀ rẹ wá àdúrà. Jésù Olúwa wa. Àmín lórúkọ Jésù. Ọlọ́run gbogbo wa wá síwájú rẹ gẹ́gẹ́ bí ọmọ. Àti ìyìn ohunkóhun bẹ́ẹ̀ ni àti ìforíbalẹ̀ fún ohunkóhun. Àforíbalẹ̀ fún Ọlọ́run ayérayé gẹ́gẹ́ bí ọmọ la wólẹ̀ níwájú rẹ láti ọ̀run wá. Ọlọ́run súre fún wa. Ọlọ́run súre fún wa. Ọlọ́run súre fún wa. Ọlọ́run ẹ̀mí mímọ́ gbogbo tó yẹ wá yẹ ọ́ gẹ́gẹ́ bí ọmọ lọ́wọ́ rẹ. Ọlọ́run ẹ̀mọ́ ò fààyè gbà nínú ayé wa. Múnú wa dùn. Gbogbo ìwọ tí ogun kan ń dààmú ẹ, gbogbo ogun tí mú ọ sunkún ní ọdún dé ọdún, bí a ṣe jọ wólẹ̀ yìí kí ilẹ̀ kó gbé ogun náà. Àjọ kí bàbá yẹn wípé ó káàárọ̀, a sì kí wípé ó ṣeun torí pé òun ló mú wa wọ ọdún yìí wá, òun ló ń ràn wá lọ́wọ́ láti ìgbà yìí wá. Ìwọ wo ló ti ṣerú eléyìí ìjọ tí wọ́n ti bí ọ tó kọ́kọ́ kí ọ lọ? O ò ṣe rí ìyanu tó yàtọ̀, ìyanu tó wà notable, ìyanu tí gbogbo èèyàn fi celebrate rẹ àtèmi àti ìwọ nítorí bá a ṣe yìí gẹ́gẹ́ bí àkànṣe nínú ìrìn àjò ayé wa. Ọlọ́run ẹ̀mọ́ ò fààyè gba ìyanu bẹ́ẹ̀. Nínú gbogbo wa dùn, gbogbo ogun tó bá wa wólẹ̀ lórúkọ Jésù kó má ṣe bá wa dìde. Nínú ọdún yìí lórúkọ Jésù a ó gbádùn Ọlọ́run, a ó rí àánú gbà, a ó rí ojú rere rẹ̀, yóò dára fún wa o. Lórúkọ Jésù nínú ọdún yìí a ó yayọ̀ ìṣẹ́gun ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Happy New Year! Hallelujah! 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 Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Hallelujah.
Happy New Year. Happy New Year. Thank you, Jesus. Hallelujah. 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 Ẹ jẹ́ ká jókòó. Let's be seated, please. Óyá nínú ògo. 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 Ní Ọlọ́run ti bẹ tí ẹ̀mí rẹ̀ wà láàyè nínú ọdún 2022 yìí, èmi àti ìwọ á rìn nínú ògo. Àmín. Ẹ jẹ́ ká jókòó. We want to tag today 1/1/2022. A fẹ́ bẹ̀rẹ̀ òní tí í ṣe ọjọ́ kìíní oṣù kìíní ní ọdún 2022. Let's see what the Bible says in the book of Genesis chapter 8 verse 13. Ẹ jẹ́ ká wo ohun tí Bíbélì sọ nínú ìwé Genesis orí kẹjọ ẹsẹ̀ kẹtàlá. Ẹ jọ Yorùbá ni ẹ bá ń kà o. Please read for me in Yoruba. Hallelujah. Ó sì ṣe Hallelujah. Ó sì ṣe ní ọdún kọkànlélẹ́gbẹ̀ta ní oṣù kínní ní ọjọ́ kínní oṣù náà ó ní omi gbẹ kúrò lórí ilẹ̀. ní ọjọ́ kìíní On the first oṣù day, kìíní in the first month, omi gbẹ lórí ilẹ̀ nítorí pé Nóà àti àwọn tí ń rí orí ọ̀fẹ́ gbà láti wà ní ọkọ̀ kò síbi tí wọ́n fẹsẹ̀ tẹ̀. water dried from the land. Noah and his Noah forehead sì sí was not where to tí inú ẹ̀ wá step. sí ilẹ̀kùn ọkọ̀ ó sì And not wò open the door. ó sì wò sì kíyèsí sì kíyèsí orí ilẹ̀ gbẹ orí ilẹ̀ ti gbẹ. ní oṣù whole land kejì was Gbọ́ dry. ló ti tó. Gbọ́ ọ̀rọ̀ Olúwa Hear the word of God. ní ọjọ́ kìíní On the first day, oṣù kìíní in the first month, ni omi gbẹ lórí ilẹ̀. that the water dried Nígbà from tí the land. Ọlọ́run ṣẹ̀dá ayé When God created the gbogbo earth, tó ń wò ti ń dẹ́rù bá all ọ. those things that are looking at the naked, you Lórúkọ Jésù ò ní rí wọn mọ́. will not see them again. Lóòótọ́ àwọn tí ó wà nínú ọkọ̀ Truly, those that were in the ship, wọ́n rí àánú gbà torí pé wọn ò bómi lọ. they received God's mercy because they Ṣùgbọ́n were not lẹ́yìn ìgbà drowned. tí ìkún omi ṣẹlẹ̀ tán, When the flood now came, àwọn náà ò rí ibi dé sí. they did not see where to Wọ́n wo land. omi, They were looking at wọn ò lè water. tẹsẹ̀ bọ́. They would not put their Wọ́n legs. wo omi, They would not look. Were looking at inú water. ọkọ̀ wá dilé. The ship now becomes your Gbogbo house. tó ti gbà ká mú. Everything you have Wípé jẹ́ surrendered máa lò bẹ́ẹ̀. that you should be using, like Bí o ti gbọ́ ọ̀rọ̀ yìí lónìí, you have had this ó word yẹ today. jáde kúrò ní ogun. Get out of that battle in Jesus' name. Gbogbo tó há ọ gádígádí. Everything that hide you, Gbogbo tó há ọmọ bíi tí ò wù ọ́. everything that make you to be parked somewhere. Kò sí bí inú mọ́tò ṣe dáa tó. There's no way a car. Èèyàn ò lè sọ bẹ́ẹ̀ di yàrá kó convenient. There is no way you can make it a room. Àbọ̀ possible. It will not be So convenient. gbogbo tó há Everything that make gbogbo you tó há ọ gádígádí. very things to be Torí difficult bá for a ti you. jọ gbàdúrà wọnú ọdún tuntun As I yìí, prayed into this new year, ó sọ agbára rẹ̀ nù. will lose his power. Kọ́nà kó fààyè gbà ọ́. God will allow you. Kọ́nà kó fààyè gbà mí. God will Nínú allow ọdún me. yìí kájọ ṣe rere. This year will be Bẹ́ẹ̀ prepared. ni yóò rí. So shall it be. Ògo ni fọ́lọ́ lókè ọ̀run. Glory be to God. Jésù Olúwa wá. In Jesus' name we have prayed. Amen. Mo fẹ́ ká di àwọn nǹkan kan mú. I want us to hold on to some things. Let's go to the book of
The same Genesis chapter ẹ jẹ́ ká lọ sí 22. ìwé Genesis orí kejìlélógún. We are reading verses 15 to 18. ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún sí kejìdínlógún. áńgẹ́lì olúwa ní sì kọ sí Ábúráhámù tí ọ̀run wá Yes. lẹ́rìn kejì Eh. ó sì wí pé èmi ti kára mi ni mo fi búra ní olúwa wí nítorí bí ìwọ ti ṣe nǹkan This one is not working now. tí ìwọ kò sì dùn mí ní ọmọ rẹ. áńgẹ́lì olúwa ní sì kọ sí Ábúráhámù láti ọ̀run wá lẹ́rìí kejì ó sì wí pé èmi tìkára mi ni mo fi búra ni olúwa wí nítorí bí ìwọ ti ṣe nǹkan yìí tí ìwọ kò sì dùn mí ní ọmọ rẹ náà kan ṣoṣo pé ní bíbùkún èmi ó bùkún fún ọ. Nítorí pé Abraham ṣe tó wu Ọlọ́run. Because Abraham did what pleases God. Nínú ọdún yìí. In this year. Jẹ́ kí èmi àti ẹ kó rí tiraka. Let me and myself and you let us try. À ń ṣe tó wu Ọlọ́run. Let us do something that will please God. Ẹ má jẹ́ agbègbè sí ayé tí yóò fi máa dùn Ọlọ́run pé báwọn ṣe gbàdúrà tó ní ọjọ́ kìíní oṣù kìíní tó ṣe bí ìgbà tó yóò ṣe tèmi ó tún wọlé níwájú mi sínú ibi tó ti yẹ kí n pa lélẹ́yìí. Upon all the prayers I have prayed, God should not meet in a place. Ọlọ́run náà fi ara ń búra. Nítorí pé Abraham ṣe tó nítorí pé kò dùn ní ọmọ rẹ̀ kan ṣoṣo yẹn. Because Abraham did what pleases God. Nígbà tá a bá pa òfin Ọlọ́run mọ́. Nígbà tá a bá ṣe tó wu Ọlọ́run. You do what pleases God. Inú Ọlọ́run ó dùn. God will be so happy. Láti fi ohun gbogbo tó ní fi hàn wá gẹ́gẹ́ bí ohun wípé Ọlọ́run lòún ṣe. That to show us that is indeed our God. Bá a sọ fẹ́ tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Tell the person beside you. Sọ wípé lọ́dún yìí. That this year. Gbógun ti àìgbọràn gbogbo. Every disobedience. Bàbá sọ fẹ́ yàn mẹ́ta bẹ́ẹ̀. Gbogbo tí ó ń sọ fún wòlíì oní òórùn ìpè wòlíì ó jáde sóni. Wòlíì jáde sí ọ wòlíì ó jáde sí ọ ṣé bí gbogbo ẹ ó ti sẹ́ni. Àbí kí lè yẹn wá kiri. Mo máa fi kíní kan ṣàwàdà. Nígbà lómi bá débi kan ìyá tí ń ṣe ó pupa kọ̀ọ̀ga. Sọ́nà àbáyọ nù. Ọ̀nà àbáyọ ló ní ìdí gbogbo ìyá tí ọ̀gá tó pupa pátápátá lọ́mọ bẹ̀rù ládùúgbò àbí. Tọ́ba ti rẹ́ni tí ọ̀gá tó pupa dé ẹ̀ ti ṣe mí rè o. Ara àyà tí ń sọ rèé o. Àní kí là á ṣe tógun ìyá pupa tí ọ̀gá ò fi ṣẹ́. Sọ̀rọ̀ pé ẹlòmíì ti rìn àrèdè bíi wípé ogun ni ó fi hàn wọn sọ̀nà àbáyọ fún. Ẹni tí ó bá fogun hàn tí wọn sọ̀nà àbáyọ fún ìdè rẹ̀ pọ̀ sí ni. Ìbànújẹ́ rẹ̀ pọ̀ sí ni. Sọ̀rọ̀ pé tẹ́lẹ̀ ó ń jẹun tó bá rí ìyá pupa tí ọ̀gá sọ̀rọ̀ pé ó ní fọkànbalẹ̀. Ní ìsìn ogun rẹ̀ ti kún ogun rẹ̀ ti lékan sí tó bá ti rí ìyá pupa tí ọ̀gá báyìí ó ní wọ́n ti dé o wọ́n jẹ́ ń jẹun torí tí ń bá jẹun ó lè jẹ́ pátá ní ọ̀pọ̀ tè lórí tí èkú dànù ẹjọ́ sọ́bẹ̀rù ìyá pupa tẹ́lẹ̀. So kí ni mo fẹ́ fàyọ ń bẹ̀ yẹn lónìí ni wípé ìgbéraga nígbà mìíràn a máa yé èèyàn pàdánù. Lọ́dún ìkíyèsí ara fún ìgbéraga ọ̀pọ̀lọpọ̀ ti gbéraga níwájú aláàánú rẹ̀. Ó dẹ̀ wá ní Ọlọ́run sì ṣèlérí pọ́nú ní ọ̀dà fóun òwe aráàs ẹni tí ó ràn lọ́wọ́ ti wá ó ti lọ nítorí pé ìwà tó bá lọ́wọ́ rẹ̀ kò jọ ẹni tọ́lọ́run rẹ̀ sí. Káyọ̀dé ṣé Adéwọlé àbí kí ló kọ rẹ̀ ìṣòro ayé mi ó ní ṣé Adéwọlé ni ó ní Ọlọ́run mi má ṣe orí mi yé má ṣe sùn lọ́jọ́ ayọ̀ rẹ ẹ̀dá mi yé o má ṣe sùn lọ́jọ́ ayọ̀ rẹ nígbà tó lóore rẹ̀ ń bọ̀ nígbà tá lánú rẹ̀ ń bọ̀ wá mo ń bẹ̀ ẹ́ orí mi dákun dábọ̀ má ṣe sùn lọ ọjọ́ tó lórí ẹlòmíì dé ló sì wà. Wà lọ ẹbí Ọlọ́run ìní ọ̀dà fóònù wíárás Ọlọ́run ti rán èèyàn wá ṣùgbọ́n bá ní kọ̀ǹdíṣàn tí ò jọ ẹni tá a rán sí. Gbogbo ìwà tí ń bẹ lọ́wọ́ rẹ tá a lè tírèsì lọ́nù ìgbéraga drop ẹ̀ lẹ́nìí. Ẹlòmíì àgbà ni wọ́n máa jà sí kiri àdúgbò ṣé fi ń pe owó báńkì ni. Ìjọ tó bá jàjà àgbà pẹ̀lú ẹni tí ó ṣàánú ẹ láyé òní fúra ẹni kí ni ẹ jù bá náà lọ. Èmi ìṣẹ́gbẹ́ yín praise the Lord
Ṣèyí Mákindé ló dàgbà jù lọ́yọ̀ state nínú ẹgbẹ́ PDP ó ló dàgbà jù kí ló kọ local government rẹ̀ tó ti jáde náà ọ̀nà àrà ní ọ̀nà àrà local government ó ló dàgbà jù mbẹ́. You need to be very careful. Ìgbéraga ìgbé èèyàn débì kankan nítorí pé ó kúkú lówó ni ọlẹ́tẹ̀ àbí owó rẹ̀ ń dààmú ẹ̀ ipò ní ń dààmú ẹlòmíì ní òtí ìjì orójú rere Ọlọ́run ti ṣe àwọn olówó yẹn á kàn máa káàkiri náà ni. Ọkùnrin kan bẹ ní àdúgbò tá a ti kó kú o lẹ́bàá ti rí ẹ̀. Hello ṣé ti san 10 million yẹn wọlé ọmọ àlè ọ̀rẹ́ǹtì ilé yàrá méjì ó ń sọ̀rọ̀ 10 million. Hello 30 million ni o. Ó sì ń change obìnrin ẹ̀mẹ̀ pé obìnrin fẹ́ búrò owó obìnrin tí ó bá ti ní Jésù àgbàrá owó náà ni ó gbé lọ àtẹ̀ntí ó fi sògùn owó tó bá ti sọ̀rọ̀ owó lójú ẹ̀ ọbẹ̀ mọ̀ nìyẹn. Ohun àkọ́kọ́ ìgbọràn àbí kí n mọ̀ sọ ìgbọràn. Ẹlẹ́ẹ̀kejì ṣọ́ra fún ìgbéraga. Bá ń tẹ̀síwájú. Mo rò nínú mi pé dájúdájú ó jáde tọ̀ mí wá yóò sì dúró yóò sì ké pe orúkọ Olúwa Ọlọ́run rẹ̀ yóò sì fi ọwọ́ pa ibẹ̀ náà yóò sì ṣe àwòtán ẹ̀tẹ̀ náà. Abana àti Fapari àwọn odò Damasku kò wá dára ju gbogbo. Ẹ dúró ẹ̀yin tó jẹ́ pé ṣọ́ọ̀ṣì bíi tẹ́ ń bá lẹ̀ yín lẹ́fẹ̀ẹ́ máa control pastor ẹ máa ní problem lọ́dún yìí gbogbo ẹ̀ tí ń bàjọ́ jẹ́ wọn ò ní ṣòro ní 2023 àwọn kan ti sọra wọn di Holy Spirit fún pastor ẹnìkan pariwo Jésù àwọn ni ń control pastor ntó ṣẹlẹ̀ ní pé ntó ní lọ́wọ́ tó fi ń control pastor gbọ́ ilé yìí yóò ṣẹlẹ̀ káàkiri gbogbo àgbáyé táwọn kan ní lọ́wọ́ tí wọ́n fi ń dààmú ìjọ Ọlọ́run ó gbà lọ́wọ́ wọn ní àmì ntọ́lọ́run ó fọdún ìṣe ni gbogbo àwọn tí wọ́n pera wọn ní ọlọ́rọ̀ gbogbo àwọn tí wọ́n pera wọn ní olówó gbogbo àwọn tí wọ́n pera wọn ní alágbára tí wọ́n wá fi ìtí ààyè tí wọ́n wà tí wọ́n fi sọ́ra wọn dẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ ó jìjà owú lọ́dún yìí káàkiri gbogbo àgbáyé gbogbo ẹ̀dákẹ́dá ààyè káàyè tọ́lọ́run bá fi ọ́ sí gbàgbé Ọlọ́run ló fi ọ́ síbẹ̀ kì í ṣèwọ lọ́lọ́run. So you need to be very careful. You will begin to see what will be happening in different churches. Kò sí jáàtì tí ò sí. Wọ́n ti sọ́ra wọn di ẹ̀mí mọ́mọ́ pásítọ̀ lọ́wọ́. N tá n pè ní agbo Kristi wá ń di nǹkan míì. Ní ọdún yìí, ẹ̀mí mọ́ yóò jìjà kíkorò lórí gbogbo àwọn tí wọ́n ti gbéra wọn kalẹ̀ nínú ìjọ kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí ẹ̀mí mímọ́. As a result of that, wọ́n fààyè gba Ọlọ́run mọ́ nínú ìjọ wa di tí ń ba Ọlọ́run nínú jẹ́. Torí pé ìjọ ò ṣe ìfẹ́ Ọlọ́run mọ́, wọ́n ti ń ṣe ìfẹ́ ènìyàn. Agbára yóò pààrọ̀ ọwọ́ nínú ọdún tá a wà yìí nínú ìjọ tó bá wà kíyèsára. Ẹ rí i pé nínú ìjọ míì àwọn díkìn àbí kí ni wọ́n pè é? Ṣé díkìn náà ni? Ẹ̀ẹ́dà ẹ rí i pé ayé wọn máa ta dáadáa. Tẹ́ ẹ bá rí àwọn ẹ̀dà churches ayé wọn tí máa dá fún nù wọn ìpọ̀ nítorí ẹ̀sẹ̀lẹ̀ ní wípé. Lórúkọ Jésù Kristi yóò dára fún wa. Orílẹ̀-èdè yóò dára o. Kí mo sọ? Ìwọ tó gbà pé Nàìjíríà ó dára hallelujah mẹ́ta. Hallelujah. Hallelujah. Mọ́mọ́ sọ pé orílẹ̀-èdè yìí ò lè dáa. Kí mo ní ọmọ máa sọ? Sọ pé Nàìjíríà máa dára. Nàìjíríà máa dára. Nígbà tó bá ń dára, màá wà níbẹ̀. Sọ pé nígbà tí Nàìjíríà bá ń dára, mi ò ní dàwátì. Èmi tí mo jìyà lórílẹ̀-èdè yìí ni màá jẹ́ ọ̀rọ̀ rẹ̀. Sí àmì méje. Àmín, 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 àmín lórúkọ Jésù. Kí mo ní ká wá rí nínú ìdílé wa? Kí mo ní ká wá rí ní orílẹ̀-èdè yìí? Nǹkan mẹ́ta wo mo ní ká wá rí o? Ìṣọ̀kan. Nípa bẹ́ẹ̀, ohun gbogbo yóò dọ̀tun. À ń pariwo, à ń sọ gbogbo rẹ̀, ṣùgbọ́n bẹ̀rẹ̀ inú ilé rẹ̀.
ṣe bí Jóṣúà ṣe ṣe nígbà tí ìlú ti dán tó dà tán tí aláìgbọràn ti pọ̀ ní Ísírẹ́lì. Kí ni Jóṣúà sọ? Ó ní bó bá ṣe èmi àti ilé mi Olúwa la ó máa sìn. Ìyẹn ni pé tí aráàlú ò bá gbọ́ràn mọ́, ó yẹ kí ọmọ mi ó lè gbọ́ràn, kẹnu mi ó lè káyàwó mi. Ó yẹ kẹnu mi ó kọ́ ọmọ mi, ó yẹ kẹnu mi ó káyàwó mi. Ìdí sọ́bẹ̀ yẹn ni wípé tí orílẹ̀-èdè bá ti ẹ̀ dìdàkudà, tí inú ilé wa bá ti jẹ́ ibi tí Ọlọ́run fi ṣe bùgbé, a ò lè jẹ ìyà orílẹ̀-èdè. Kí mo lálọ́ a lè ṣe? A lè jẹ orílẹ̀-èdè. Ọmọ ìpẹ́ àwọn kan lónìí tí mo ń dùn mí ní pé ẹlòmíì kò lò ó lọ, kò tún lè sin lọ. Ó ń jìyà orílẹ̀-èdè, ó ń jìyà ègún ìdílé wọn. Ègún ìdílé gan tó fínísì ògo èèyàn. Ogun ìdílé ẹlòmíì ti ẹ̀ ti wá ṣẹ́ bí àṣẹ nìkan láàrin wa. Ogun ìdílé ẹlòmíì ti ṣẹ́, ogun Nàìjíríà ni ò tí ì ṣẹ́. Àtógun ìdílé, àtógun Nàìjíríà, gbogbo rẹ̀ yóò ṣẹ́ fún wa lórúkọ Jésù Kristi. Gbogbo òbí ẹ mójútó ọmọ. Kí mo sọ? Ẹ láìkí tẹ̀ ń bọ̀ ni. Orí òkè lọ wà. Òótọ́ ọ̀rọ̀ gbọ́dọ̀ máa jáde lórí òkè. Torí wípé ṣọ́ọ̀ṣì ni a ti máa sọ pé ẹ bá jẹ́ wípé pátá tẹ̀ ń wọ̀ ẹ fẹ́ bínú sí ó dẹ̀ máa wọ pátá wá. Ẹ máa bọ̀ ń hòhò. Orí òkè bọ́ bá wù ọ́ wá, bọ́ bá wù ọ́ má wà. Ládùúgbò ààrẹ bá ń gbà ń bẹ, èmi ò rí pé yẹ kéèyàn mú Ọlọ́run lọ́tà níbi tọ́nà rẹ̀ ó ti là. Àbí? Ntí mò ń bọ̀ sọ ni pé mójútó ọmọ rẹ, ọmọ tó mójútó ní ìsìn yóò padà sunkún lé lórí. Ẹ̀gbọ́n tí olórin mùsùlùmí yẹn kọ ni, ó ní àgbà tí ò kẹ́ ń sọ̀rọ̀ yóò ṣe kí ni o? It's a message. Ó ní tọ́ ọmọ rẹ kó lè fún ọ nísinmi. Mo máa ń sọ̀rọ̀ kan pé gbogbo orílẹ̀-èdè yìí àti ìdílé ni o, àti ẹ̀sìn mùsùlùmí ni o, àti kìrìsìtẹ́nì ni o, kò sí ní tó fààyè gba tí ọ̀pọ̀lọpọ̀ ń ṣe. Obìnrin kan wà ó súnmọ́ ìyàwó mi. Bí àwọn obìnrin ṣe sọ ṣòkòtò wíwọ̀ di tọrọ fọ́n kálé nìsín. Obìnrin yẹn tó bá da ṣe mọ́mọ́ rì náà tí ó bá wá sí ọ̀dọ̀ ìyàwó mi ní ṣọ́ọ̀bù. Kíní rẹ̀ máa fẹ́ kanlẹ̀. Kìmàrú yẹn tí máa kanlẹ̀ yẹn. Ṣùgbọ́n gbogbo obìnrin tó bá rí bó ṣe jẹ́ muslim tó wọ ṣòkòtò orí yẹn gẹ́gẹ́ bí ẹranko ní ṣe máa ń sọ̀rọ̀. Àwọn nǹkan kan wà lórílẹ̀‐èdè yìí tá a sọ dayọ̀, tá a sọ di tí ò tọ́, àbí tá a sọ tí ò tọ́, tá a sọ di àṣà. Lórúkọ Jésù Kristi a ò ní jìyà orílẹ̀‐èdè yìí. Ká tó mú jìyà orílẹ̀‐èdè a gbọ́dọ̀ súnmọ́ Ọlọ́run, a gbọ́dọ̀ ṣèfẹ́ Ọlọ́run. Ẹni kíní kan máa ń pa mí, aṣọ nìkan ló jẹ́ ayọ̀ ẹlòmíì, kò sáyọ̀ nílé rẹ̀. Aṣọ nìkan ló jẹ́ ayọ̀ ẹlòmíì, kò sáyọ̀ níbi iṣẹ́ rẹ̀. Nítorí ẹ̀ lè ṣèfẹ́ Ọlọ́run, nítorí ẹ̀ lè dúró àìlè pa òfin Ọlọ́run mọ́. Ṣé ń tójú wa rí iṣẹ́ òtò ká sí lọ́wọ́ Nàìjíríà? Ẹ dànù. Tó wá jẹ́ wípé ẹni tí ó bá ti ṣòṣèlú àfi bí ìgbà tó ṣe ayé wá. Àwọn olóṣèlú ọ̀gá tí wọ́n bá ti ṣe tán tí wọ́n kò ń bẹ̀, ayé wọn a sì dàbí ìgbà tó jẹ́ pé wọ́n ru gbogbo tí wọ́n nílò òdòdó sì gbé lọ lójú. Lórúkọ Jésù Kristi àwòrán àánú gbà. Orílẹ̀-èdè yìí yóò dára, ṣùgbọ́n a nílò ìṣọ̀kan, a nílò ìfẹ́ àti ìbẹ̀rù Olúwa. Kémi àti ẹ náà ká má bàa máa jẹ́nu ìyà orílẹ̀-èdè yìí, a nílò ìgbọràn. Nígbà táwọn bá ti ń gbọ́ràn sí òfin Ọlọ́run, tá à ń pa òfin Ọlọ́run mọ́, tá à ń ṣe ìfẹ́ Ọlọ́run, tá à ń rìn nínú tí Ọlọ́run bá sọ, tí Námánì ò bá lọ wẹ̀ lódò, inú kí ni ó kù sí? Inú ẹ̀tẹ́ rẹ̀. Ìgbọràn ohun tó ṣe pàtàkì ni. Lórúkọ Jésù Kristi yóò dára fún wa. Nínú ọdún yìí èmi àti ẹ a ó ṣe rere. Nínú ọdún yìí èmi àti ẹ a ó ṣe rere. Mo wí ní ìgbà kẹta, nínú ọdún yìí èmi àti ẹ a ó ṣe rere. Àdúrà yóò sì gbà fún gbogbo wa, yóò dára fún wa. Jẹ́ ọmọ tó gbọ́ràn, ṣe àwárí ìfẹ́, ṣe àwárí ìṣọ̀kan. Ìbẹ̀rù Olúwa di àìgbọ́dọ̀. Bíbélì wípé
ìbẹ̀rù olúwa ní ìpìlẹ̀ṣẹ̀ ọgbọ́n. bíbélì wípé nípa ìbẹ̀rù olúwa ènìyàn ó yọ nínú ibi. ẹ bá ń wo I think Proverbs chapter 6 verse 16 or 16:6 ẹnìkan bá ń sáré wò. I want you to see the 16:6 nípa àánú ọ̀yá. nípa àánú àti òtítọ́. nípa àánú àti òtítọ́. abo ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀. ẹ̀yin onírọ́sẹ̀ gbọ́. nípa àánú àti òtítọ́ á ṣe kí ni o. abo ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀. tí bí mo ṣe wà tí èèyàn bá ṣe nǹkan tó bá sọ pé mo ṣe fámìlì mi mọ̀ wá mi ìyàwó mi mọ̀ wá mi àwọn ọmọ mi mọ̀ wá mi téèyàn bá sọ pé òun ṣe nǹkan kò sírú ẹ̀ṣẹ̀ tó lè ṣẹ̀ is forgiven. nípa àánú àti òtítọ́ abo kí ni o ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀ ẹ́. àti nípa ìbẹ̀rù olúwa. àti nípa ìbẹ̀rù olúwa. ènìyàn á kúrò nínú ibi. èèyàn kúrò nínú ibi. ẹ bá bẹ̀rù olúwa yóò yọ nínú ibi. hallelujah. bí olóṣèlú kan bá fi yà jẹ èèyàn tó bá ti fún ọ bíi márùn kan tó bá ti fún ọ 1,000 wọn ni wọn gbẹnu aláyòkú sọ wá bí wọn ni ó ṣe dáadáa o àbí kí wọn sọ bí nàìjíríà ṣe dá bó ṣe dà lónìí tí wọn bá lọ bí ọmọ pátì hàn tí wọn ń rúùlù lọ́wọ́ kí wọn sọ wọn ní ṣe dáadáa ni wọn ní ò síjọba bí irú ẹ̀ rí òótọ́ sì ni kò síjọba bí irú ẹ̀ rí àti ra ráìsì ní 26,000 28,000 rí ṣèjọba tó ṣe bí irú ẹ̀ rí wa. gáàsì tí ìrè èèyàn rà tẹ́lẹ̀ a ní ra gáàsì tẹ́lẹ̀ ní tí mo kàn rí lórílẹ̀‐èdè ni pé gbogbo ohun tí wọ́n bá ti rí pé ó ti mú ìrọ̀rùn bá àwọn èèyàn wọ́n sì sọ́ dìnira nígbà rí wípé gáàsì ti di ìrọ̀rùn ó ti mú ìtura báwọn èèyàn wọ́n tún pè ókè ṣùgbọ́n tó dé mi lójú ni wípé ọlọ́run tó ṣẹ́gun ilẹ̀ Samaria ó sì wà lórí ìtẹ́ ọlọ́run tó sọ ọ̀wọ́n dọ̀pọ̀ bàbá mi ẹ̀sùn Fọláhàn máa ń sọ̀rọ̀ kan pé tó bá jẹ́ pé gbogbo ohun tí bíbélì sọ ni wọ́n kọ́ ọ́lẹ̀ ní ẹni wíbẹ̀rù láfi wọn gbé kiri ṣùgbọ́n mo mọ̀ pé ìṣẹ̀lẹ̀ kan ní ó kọ́kọ́ ṣẹlẹ̀ kọ́mọ tó dọ̀pọ̀ gbogbo tó yẹ kí ọlọ́run ó ṣe lórílẹ̀‐èdè yìí tí ó mú ìgbà ọ̀tun dé lórúkọ Jésù Kristi ẹ̀mí mọ́ yóò fààyè gbà á àní jàsán ìyà ohun kan ó ṣẹlẹ̀ tí ó mú ìyípadà àti ìràpadà bá orílẹ̀-èdè yìí ṣùgbọ́n ẹni tí ò sí ní ìhà ọlọ́run ó lè pinnu ẹ̀ o ṣùgbọ́n gbogbo ẹni tó bá ti dúró ní ìhà ọlọ́run àlàáfíà ni kí ni mo sọ o gbogbo ẹni tó bá ti wà ní ìhà ọlọ́run kí ni o ọlọ́run ó tún orílẹ̀-èdè ṣe ní tí ó sọnù nú ẹ̀ láàmú kó tó gbà tún ṣe ṣùgbọ́n nínú tí ó sọnù lórúkọ Jésù ò ní sí ń bẹ̀. gbogbo ohun tó nílò láti mọ̀ sí nínú tí ó padà ṣẹlẹ̀ kórílẹ̀-èdè tó dára ni ká jẹ́ ọmọ Ọlọ́run tòótọ́ ká rìn nínú ìbẹ̀rù Ọlọ́run Ọlọ́run mọ̀ tí ó ṣe nígbà tí Ọlọ́run bá ṣe tán kò tó lè dá dúró nígbà tí Ọlọ́run bá sì ṣe tán lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ṣe ni ó dàbí àlá gbogbo nǹkan tí ẹnikẹ́ni lè ti pàdánù sínú rògbòdìyàn Nàìjíríà yìí Bíbélì wípé nígbà tí a dá ìkó lọ sí òní padà ó dàbí ẹni tí ń là àlá gbogbo ẹni tó ti sọ rẹnu gbogbo ẹni tó ti sọ sẹ́nu gbogbo ẹni tó ti sọ ayọ̀ ẹ̀nù lórúkọ Jésù Kristi Ọlọ́run yóò dá padà yóò sì dàbí àlá Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi a fẹ́ lọ gbàdúrà á dẹ̀ máa lọ ilé wa nínú àdúrà yẹn ọ̀ràn ti sọ fún Ọlọ́run pé gbogbo tí Nàìjíríà ti jágbà mọ́ ọ lọ́wọ́ ṣẹ́gbà pé iṣẹ́ àwọn kan bàjẹ́ lẹ́nu 2015 sóni tí ṣọ́ọ̀bù wọn tán wọ́n tajà tán. ọjà padà tó fẹ́ lọ rà míì wọ́n bá pè 10 naira ní ọ̀bà gbowó ni ìyẹn ti kú ònú ṣọ́ọ̀bù rẹ̀ àbí ò tí kú o ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti sọnù ṣùgbọ́n gbogbo ohun tó wù kó ti pàdánù nítorí bí ọrọ̀ ajé orílẹ̀-èdè ṣe rí ìgbà ọ̀tun yóò dé bá ọlọ́dún yìí. láti òní ọjọ́ kìíní oṣù kìíní n tó yẹ kó ṣẹlẹ̀ tí wọn náà fi yin Ọlọ́run ẹ̀mọ́ yóò fààyè gbà láyè rẹ̀ dìde lórí ẹsẹ̀ rẹ̀ já gbàdúrà. Ọlọ́run dá àyà titun sínú mi kéèyàn tó nífẹ̀ẹ́ ó gbọ́dọ̀ ní ẹ̀mí mímọ́ kéèyàn tó nífẹ̀ẹ́
ó gbọ́dọ̀ di ẹni ọ̀tun nínú Kristi Jésù. Dá àyà titun sínú mi, àyà tí fààyè gba ìṣọ̀kan, àyà tí fààyè gba ìfẹ́, àyà tí kún fún ìbẹ̀rù Olúwa. Ọlọ́run dá àyà tuntun sínú mi. Kọ́kọ́ béèrè, kíyàwó béèrè, kí ìṣọ̀kan padà sínú ilé yín, kálàáfíà kó padà sínú ilé yín. Tínú ilé yín bá ti dùn, ìgboro náà máa dùn díẹ̀díẹ̀. Praise the Lord. Happy New Year lákétán ní ìsìn, happy. Inú ọdún tuntun. Ngbà ìyàwó mi, ngbà tí ó bá ìdá aago 2 ní ìsìn, ẹlòmíì ọkọ àti ìyàwó mi wọ́n tó máa tu síra wọn lójú, ń dò lẹ́sẹ̀ yẹn dà. Ọdún tuntun la tún wáyé o, sọmọ ìgbó tún ti gbá bọ́, kí lọ́kàn bí o bá bọ́ sí ìfàbọ́lẹ̀. Tí o bá ti sífẹ̀ẹ́, èèyàn máa ń wẹ̀sùn sí èèyàn lẹ́sẹ̀ ni. Hallelujah. Orí tébù tá a ti ń jẹ ló kó bàtà sí, ìwọ ò ṣe kó o lẹ̀. Sọ́sù ká ló sùn kó o tó kó bàtà lẹ̀. Ti ń bọ̀. So kí ni mo fẹ́ fàyọ́ bẹ̀rẹ̀ ni pé kò ná ní nǹkan kan kó o kó bàtà tó kó rí dining table kó o kó o lẹ̀. Àwọn kan lọ́mọ débẹ̀ o. Bóòlù yẹn ṣe lè kó bàtà orí dining. Mo mẹ́ tó lé, mo mẹ́ nìkan. Tí kò sí tó bá sùn orí àga tí bàtà rẹ̀ bá bọ́ bẹ̀ ká mú, tó bá bọ́ lẹ̀ ká mú bàtà tó bọ́ sórí àga. Ẹ̀gbọ́n tí ìyàwó mi sọ, ìyàwó mi ní láyé. Àtẹ́rí bóyá torí pé àwa jẹ́ pásítọ̀, ṣe rí ntí dìjà nù lémi ìtọ́ ọba gbọ́ tí pásítọ̀ gan ọba kíyèsára tí ìyàwó àkọ́kọ́ bá dé tí wọ́n bá ní àwọn ìjà tí wọ́n bá sọ tó dìjà ó ti kọ́kọ́ mọ bú kan ṣe rí gbẹ̀yìn gan lẹ́sìn díẹ̀ sọ bá sì ṣe ìjà ó dájà mí ilẹ̀ ni o. Nígbà tí ọkọ mi bá sọ pé ìyàwó òun. Sọ́jà wọ́n lọ ni. Ilé Olúwa, ilé alààyè wà rí ilé Olúwa. Jésù Olúwa wá. Kò tí ì tán. Ìjà máa rà láyé bọ̀ ni. Ìdílé tó pọ̀ lọ́dọ̀ dájú rẹ̀. Àbí o, ara ti tán. Díẹ̀ díẹ̀ ni. Àwọn kan sọ wọ́n mi. Ìyẹn wá bọ̀wọ̀ wọ̀ wẹ̀ fún mi. Guardian. Ṣé ọmọ kéékèèké tí láti ìjọ kíra wa? Láti sùn.